Masibẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Iṣẹ́ wa tó mìíràn. Nígbẹ̀jẹ̀ ká wà lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Olúwa dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yes, ẹ kálẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbúrò wa tẹ̀dẹ̀ ń wò wá. Nǹkan pàtàkì tí ó jẹ́ kí a fẹ́ pe ìpàdé alẹ́ yìí ó ní nípa ọ̀rọ̀ àwọn kan tí wọ́n gbéra wọn dìde ní ìrọ̀lẹ́ ìní tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ gúrùpù tiwọn as far as I know wọ́n pè wọ́n ní ìlànà Yorùbá, ìlànà kìnnìkan ṣá. Àwa tí a wà lórí ìkànnì gbogbo àwa tí ẹ connect wọ́n sì àwa ni media presenters. Àwa ni media presenter fún gbogbo Yorùbá Nation campaigners. And a ti gbọ́ gbogbo nǹkan tí a ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn mẹ́ta kan wọ́n parapọ̀ wọ́n ní àwọn wọ́n fẹ̀sùn kan olórí gbogbo wa ẹni tó jẹ́ symbol fún project yìí tó dúró tì wá nígbà ìṣòro tó dẹ̀ ń dúró tó ń fi àgbá wọn ṣe wàhálà láti rí pé kí n tá à ń fẹ́ kó bọ́ sí. Ìgbà tí wọ́n dẹ̀ ti dì bẹ́ẹ̀ yẹn ó máa difficult fún wa nígbà tí wọ́n ti ṣe nǹkan kan fún àwa tá a dẹ̀ rí pé nǹkan tó ń ṣe yìí ṣe wà tí a lè sọ pé bàbá mi tẹ́ ṣe yóò dá. Gẹ́gẹ́ bí àwa Yorùbá tá a bá ti pé méjì mẹ́ta báyìí mẹ́ta àtààbọ̀ wa ló máa jẹ́ tó máa bẹ̀rẹ̀ sí ìwà àbòsí, ìwà kánimánì láti máa di owó ara wa láti máa wẹ̀sùn tá a máa fi kanra wa lẹ́sẹ̀. Bẹ̀tí tí àwa tá a jẹ́ presenters support oníkálukú mọ ẹgbẹ́ ó dàbí nílùú òyìnbó ẹ rí i pé oríṣiríṣi newspaper tó wà editor gbogbo àwọn newspapers yẹn wọ́n lè join political parties wọn bẹ̀tí wọn ò ní ever gbé sí orí wọn ò dẹ̀ ní fi ṣe wàhù sí gbogbo àwọn aráàlú. The same thing làwọn náà ń practice lórí media presenters. So èmi ò belongs to any group. But I want to belong to group or keep it. Our very, very upright. We want to get the whole world to know if we are supporting when we are here on this platform. Are supporting any of the groups because it's a good lanshi, and then they were more important to us than any group. Daniel lanshi. So our fi asikoi roal ni afẹ́ fi sọ fún pé a fẹ́ take a declaration a fẹ́ sọ fún pé bàbá Banji Akintoye Professor Banji Akintoye wọn ò jalè lójú wa o wọn ò hùwà tí ò dá lójú wa o wọn ò ṣe nǹkan tí ò dá lójú wa o a rí nǹkan tí wọ́n ṣe tí ò dá o so far so good tí gbogbo ọ̀rọ̀ Yorùbá bí Yorùbá ṣe máa délẹ̀ lérí bá ṣe máa ní new government tí ó máa provide fún gbogbo everybody torí máa bá wọn sọ̀rọ̀ gbogbo máa bá wọn sọ̀rọ̀ nítorí jọ wọn lógún ní pé kí gbogbo àwọn ọmọ tí ó kó àwọn ọmọ tálíkà àwọn ọmọ mẹ̀kúnnù irú bí Awólọ́wọ̀ ṣe tó jẹ́ pé ọmọ tálíkà á lọ sílé ìwé ẹ̀kọ́ á ní free medicare ọ̀nà adé àdúgbò wọn á rí omi tó kì í ṣe omi kànga náà máa mú wọn ní tàràkà nígbà tí wọ́n bá ṣe tán wọ́n á rí iṣẹ́ wọ́n á rí iná wọ́n á rí á ní dáadáa tí wọ́n máa ṣe láyé ní tó jẹ bàbá yẹn ní ọkàn nìyẹn and gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ àwọn tó mọ̀ wọ́n kò sí ìyà ò jẹ wọ́n ebi ò pa nǹkan kò ṣe wọ́n so for us our media presenters
a ti process so many things, a ti check so many things because wáyé pé a rí nǹkan tí a lè fi sọ pé bàbá ǹjẹ́ iná ẹ̀ ṣe yìí ò dání irú èmi báyìí a sọ síta agbóhùn sókè but kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. So because of that a fẹ́ sọ fún the whole Yorùbá people Yorùbá, I know we are not going to be all together. Bàbá ò ṣe nǹkan kan àdẹ̀ ní reason láti believe pé any other person tí wọ́n bá mú ẹ̀sùn wá ẹ ká believe wọn. So Baba Akintoye remain our national leader, is the symbol, is number one symbol in tá à ń ṣe yìí òun ni pé àwọn la recognize ní reason this is not the time for campaign fẹ́ ṣe national election fẹ́ ṣe nǹkan kan, but as far as we are concerned we on course. The national leader of this campaign remains Professor Banji Akintoye. So màá fi àsìkò lẹ̀ fún àwọn presenters tó wà ń bí ní kọ̀ọ̀kan màmá pè wọ́n kọ̀ọ̀kan káwọn náà sọ nǹkan tó fẹ́ sọ bóyá bíi 2 minutes. So thereafter tá bá ṣe tán a fi àyè lẹ̀ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ béèrè 1 or 2 questions not many questions ká fẹ́ ṣe pápápá ni. So nọ́mbà tí ẹ máa pè wá sí yẹn a fi nọ́mbà sí sórí chat box àbíbàlẹ̀ nọ́mbà ni a fi nọ́mbà sí ibi tẹ́ máa pè ṣá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ alàgbà Ìjìnlẹ̀ kí wọ́n sọ just 2 minutes nípa nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí tá lè ṣe decide láti make this declaration in support of our leadership. Ẹ ṣeun bàbá wa, a kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ń wà ní ojú agbágbé, a kí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ fún ilẹ̀ Odùduwà yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣé o, ẹ kú àdúrótì, Oòduà gbè wá. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ̀rọ̀ wípé ìdí pàtàkì tí a fi jáde ni láti fi ìdúróṣinṣin wa hàn fún bàbá wa Akintoye. Lóòótọ́ kò sí ẹ̀dá kan tó lè mọ́rìn kó rí mami, ká tiẹ̀ ní pé lóòótọ́ pé nǹkan kan wà láàrin wọn, ó yẹ kó jẹ́ ọ̀rọ̀ inú ilé. Tí àwa náà ò dẹ̀ rí àrídájú gbámú wípé lóòótọ́ ni bàbá Akintoye ṣe gbogbo nǹkan tí wọ́n ló ṣe. Tó bá jẹ́ lóòótọ́ ni wọn ò fún wa gbọ́, àwa ò dẹ̀ gbàgbọ́, kí wọ́n mú ẹ̀sùn ẹ̀rí àrídájú kí wọ́n mú jáde fún gbogbo ayé kí wọ́n rí. Àti wípé ẹni pé bàbá wa Akintoye ṣe nǹkan tí ò dá tí gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú wa nínú nǹkan tá à ń ṣe yìí. Nígbà tí à ń sọ̀rọ̀ ilẹ̀ Odùduwà, àwọn Punch, Daily newspaper àti gbogbo newspaper whatever ní Nàìjíríà location 419 wọn ò bá wa sọ̀rọ̀ agitation, wọn ò sí lẹ́yìn wa. Ó ṣe wá jẹ́ àwọn lẹ wá pè nígbà tí ẹ fẹ́ ta ẹrẹ̀ bá aṣíwájú wa, àbí wọ́n ti gbàgbé wípé nǹkan tí wọ́n ṣe lénìí bàbá Akintoye nìkan kọ́ ni wọ́n ta ẹrẹ̀ bá, ṣùgbọ́n nǹkan tí a gbé dání gẹ́gẹ́ bí òmìnira ilẹ̀ Odùduwà tá à ń jà fún. Adúfẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa pátá wípé kò sí nǹkan tí ẹnikẹ́ni tó lè ṣe o tó lè dá wa lọ́wọ́ kọ́. A ṣe àtìlẹ́yìn, a wà lẹ́yìn bàbá Akintoye gbágbágbá láti èní lọ di ọ̀la. Àwọn ẹgbẹ́ ní nọ́ọ̀sì náà, àwọn náà ní ká sọ fún yín wípé àwọn náà wà lẹ́yìn bàbá Akintoye o. Ẹnikẹ́ni tó bá wù tó bá jáde kán máa sọ ìsọkúsọ tó bá wù wọ́n, ẹ má dá wọn lóhùn. Bàbá Akintoye ló lórí wa, a wà lẹ́yìn wọn gbágbágbá. Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátá kò sí ẹnikẹ́ni nínú wa tó lòdì sí aṣíwájú tí bàbá wa Akintoye tó jẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà yìí. Bákan náà bàbá wa Sunday Igboho ó jẹ́ ìkan gbòógì lára ẹni tí ó dúró tó ń jà kí òmìnira ilẹ̀ Odùduwà kó lè dúró. Torí náà kò sí ẹnikẹ́ni tó lè sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn tá lè gbọ́ sí wọn lẹ́nu. Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ kí ohunkóhun àbí ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ ẹ bá gbọ́ kó bomi tútù sí yín lọ́kàn. A dúró tì wọ́n, ẹ̀yin náà ẹ dúró. Irú nǹkan báyìí máa wáyé, ó máa ṣẹlẹ̀. Lára àwọn ìdíyelé tí a ní láti sọ nìyẹn. Wọ́n ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ìgbà ìpọ́njú, a jẹ́ wípé ìgbàgbọ́ rẹ ò tí tó. Torí nǹkan tó ṣẹlẹ̀ yìí tá a bá torí ẹ̀ pé a fẹ́ rẹ̀wẹ̀sì, ìgbàgbọ́ wa ò tó ni o. Ibi tí ọmọ Ọlọ́run bá dúró sí ibẹ̀ náà làwọn ọmọ àsìtánì wà o. Nínú ọmọ ẹ̀yìn 12
Júdásì kan á wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìdákọ̀ró wa kó yẹ̀. Ẹ ṣé gan. ẹ ṣé bàbá wa ìjìnlẹ̀ mo dúpẹ́ lọ yín. Ẹni tí a máa tún pè sí ni Yomi Koiki of Koiki Media. Ẹ gbóhùn sókè. Mú ìjọra yín sà. Ẹ ṣé gan ni bàbá wa Ọ̀túnba, ẹ ṣé fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹni tí ó bá rí ní tó ṣẹlẹ̀ lénìí tí ní ó bá bàjẹ́ díẹ̀ á kù díẹ̀ káàtó. Bí bàbá mi ṣe sọ, Ìjìnlẹ̀ Marcus, àwọn tí wọ́n jáde tí gbogbo wa gbọ́hùn wọn, èmi ò rò pé ìjáde tó jáde yẹn ní àsìkò yìí, ní wákàtí yìí, nígbà yìí, ká tún fi déètì sí nítorí pé fún ọjọ́ iwájú, èyí ní 18/11/2021. We are about millions of Yorùbá ló wà káàkiri àgbáyé. Èmi á sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìkan náà tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láti fi ṣe kíni, láti fi gba ara wa lẹ̀ nínú oko ẹrú. Àmọ́ bàbá wa tí ẹ̀ ń wo àwòrán wọn lẹ́yìn mi, tí gbogbo wa mọ̀ sí bàbá wa Professor Banji Akintoye Emeritus. Mo láǹfààní àti rí wọn nígbà tí mo lọ́lé bí ẹ̀ẹ̀mejì, ẹ̀ẹ̀mẹ́ta, sẹ́ẹ̀mẹ́rin, ẹ̀ẹ̀márùn-ún. Bíyàn bá wá wo bàbá yẹn ní ọjọ́ orí wọn, tá bá wá divided by 2 pẹ̀lú ọjọ́ orí tìrú èmi báyìí, àwa máa wá béèrè pé àwọn tí wọ́n jáde yẹn, ṣé wọ́n jáde pé fáǹfààní tí wọ́n ní àbí fáǹfààní gbogbo ọmọ Yorùbá tó wà ní gbogbo àgbáyé? In tí máa sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ni pé torí pé ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan bá bẹ ṣẹlẹ̀ báyìí, a bẹ̀rẹ̀ sí ń gbọ̀n. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Gbogbo àwọn ojú tẹ́ ń wò tó jáde àtàwọn tí wọ́n darapọ̀ mọ́ wa nísìnyí, a dúró tán, a dúró pátápátá lẹ́yìn bàbá wa Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni mo lè sọ fún gbogbo wa pé bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho, wọ́n dúró lẹ́yìn bàbá wa Professor Banji Akintoye. Wọ́n níbi tá bá ṣẹ́ dé, a gbọ́dọ̀ sùn, a gbọ́dọ̀ dúró, iṣẹ́ yẹn kó máa lọ, nítorí pé bàbá ní ìta ń ṣe yìí kò kan gbogbo àgbáyé. Ó kúkún débẹ̀, ẹni tó bá wò ó ní dáadáa pẹ̀lú magnifying glasses, òun lè máa rí pé iṣẹ́ Yorùbá ó ti ń lọ bó ṣe jẹ́ kó lọ. Àní wá fẹ́ kí nǹkankan kó dà wá lágbònú. Iṣẹ́ ta gbé dání, bí ṣe máa ń sọ, kò kí ń ṣeré rárá. Iṣẹ́ ta gbé dání, iṣẹ́ gbogbo wa ni. But a fẹ́ fi sọ fún gbogbo ẹ̀yin tí ẹ wà ní gbogbo àgbáyé pé ká fọkàn balẹ̀. Iṣẹ́ Yorùbá, èèyàn kankan ní ta epo kankan sí níbi tá gbé dé yìí, nítorí pé ẹ̀mí àwọn èèyàn ó wà lórí ẹ̀. Ìyẹn làwa náà ṣe ń jáde lọ́sàn-án lóru, ta fi ń ṣe kíni, ta fi ń educate ara wa. Mo ní sọ jù báyìí lọ. Ẹ ṣé gan ni o bàbá wa Ọ̀túnba, àmàrè yín bá. Ẹ ṣé alàgbà Yomi Koiki. Ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun ni wọ́n sáré bá yín sọ yẹn. Èmi náà tún fẹ́ add fọ́ kí n tó lọ sí ọ̀dọ̀ the next presenter. A wà ní àwọn wákàtí kan tí àwa lóyìnbó máa ń pè, tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe ojú, a dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù, a dẹ̀ gbọ́dọ̀ rí òtítọ́ kí a má lè dìmú, ká má lè ṣe, a láti ṣòtítọ́ pẹ̀lú ẹ̀yin èèyàn wa. Gẹ́gẹ́ bá ṣe máa ń sọ, tí ò bá sí reason, a ní máa jà fún yín.
à ń jà fún yín olóyè Sunday Igboho òun náà jà fún yín ní tó bá débi tó bẹ̀rẹ̀ tó dé ó máa dé ọba aláyọ̀ àtàláfíà tájọ máa continue struggle yìí àwọn olórí wọ̀nyí àkànlè kó yan wọn kiri àkànlè lè sọ pé torí pé nìkan sọ kinní kan tó ní ara àwọn mítì tán ṣe lénìí láì nígbà àsìkò yìí mi fẹ́ lọ into that ṣe náà rìn fáàsì bíi pé ọ̀dọ̀ wọn náà ti ń gbóúnjẹ alẹ́ àtọ̀sán àti àárọ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ ìyẹn kọ́ la fẹ́ address àwọn tó ń jẹ́ symbol fún wa lórí campaign tá à ń ṣe ẹ jẹ́ ká tún gbọ́ látọ̀dọ̀ alàgbà Fatai Ogunribido Secretary General Media Presenters alàgbà Fatai. ẹ ṣé gan ni bàbá mi Ọ̀túnba mo kí gbogbo yín tẹ́ wà ní ilé ní agbára àṣẹ Ọlọ́run etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di àsìkò tẹ́ fi sílẹ̀ fún wa ní agbára àṣẹ Ọlọ́run ọ̀run tó pin ní èrè ayọ̀ ẹ ṣé gan ni ẹ kú àìbínú ẹ kú àdúrótì ní agbára àṣẹ Ọlọ́run kò ní sún yín kò dẹ̀ ní rẹ̀ yín àwa kan tá à ń kàn sí kò ní sún a kò dẹ̀ ní rẹ̀ wá àṣeyọrí la máa ṣe àádẹ́ẹ̀dẹ́ ilẹ̀ ìlérí ó jẹ́ nǹkan ìbànújẹ́ láti rí bí ìwà ọmọ káàárọ̀ òjìrè ṣe rí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn wípé à ń du ẹ̀mí àwọn ọmọ káàárọ̀ òjìrè à ń du ẹ̀mí àwọn ọmọ ilẹ̀ Yorùbá wípé àwọn kan tó ń bọ̀ yìí wọ́n ní ṣé gbẹ̀dùgbẹ̀dù náà pé tó fẹ́ jábọ́ kó má sì jábọ́ lé wa lórí àwọn kan tún gbé tẹ̀pẹ̀lẹ̀pẹ̀rù láti máa di ọ̀tẹ̀ ní abẹ́lẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó jẹ́ pé ó ti lójú gidigidi nítorí pé tá a bá fúnra wa ní irú impression báyìí ní gbogbo àgbáyé gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire kí la di fẹ́ kí àwọn èèyàn kan máa rò sí wa ẹ wo nǹkan tó fojú wa rí nígbà míì tó máa ń sọ̀rọ̀ nípa Buhari máa ní kẹ́nìbọ̀dì kan máa bú Buhari torí pé Buhari ń jà fún àwọn èèyàn tiẹ̀ ni àwọn tó kù tó àbájá fún àwọn èèyàn tiwọn àwọn ní àbùkù ẹ̀ kàn so ẹni tó ti wọ́wọ́ ọjọ́ iwájú tó lòun ò fẹ́ kí ọjọ́ iwájú àwọn ìran kó parun tí ó dẹ̀ fẹ́ bàjẹ́ fún àwọn ọjọ́ iwájú àwọn èèyàn tó wá gbìyànjú tó ń rọ̀bù Peter tó pay Paul tó wá ń fìyà jẹ àwa tó ń kọ́ ọ̀rọ̀ wájé wa tó ń gbọ́ nǹkan wa tó ń fi tú ìlú tiẹ̀ ṣe tí àwa náà tó jẹ́ pé ká mú ẹnu wa mọ́nu ká wà ní ìṣọ̀kan ká wà ní ìfẹ́ jẹ́ pé àwa ń fira wa ṣe yẹ̀yẹ́ ó jẹ́ nǹkan àbùkù fún wa ìgbà àkọ́kọ́ nìyí tí àwọn nǹkan báyìí máa ta bàbá wa Akíntóyè nígbà tó bẹ̀rẹ̀ jàgbára yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbùkù ní àwọn tí wọ́n tẹ̀ bá jẹ tán bá mu ọ̀pọ̀lọpọ̀ àbùkù náà fi kàn wọ́n pàtàkì jùlọ àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ ní abẹ́lẹ̀ nípa ìgbà òmìnira wa tá a bá rántí àwọn ẹgbẹ́ kan lọ kóra wọn jọ tọ́pọ̀ bàbá yìí pé wà ẹ wá ṣe olórí fún wa nítorí pé àsìkò tẹ̀síwájú lẹ́mọ́ Oòduà ó ti tó bàbá yìí dẹ̀ wọ́n ibi tí wọ́n ti ṣe àwọn kan yẹn pàápàá àwọn àti Tinubu ni wọ́n gbé síwájú tó ń ṣe election fún tí bàbá yìí fi win tó fi jẹ́ pé òun ni àwọn tó ń pè gbà ní pé tó ń pè ní YWC Yorùbá World Congress tó fi yàn wọ́n yanra wọn ṣùgbọ́n àwọn tó jẹ́ bí àwọn wọn náà kóra wọn jọ wọ́n sọ àwọn oríṣiríṣi àwọn àbàwọ́n owó kan wọ́n fún wọn lówó ilé kan àwọn olèmíì tún fún wọn ní owó ilé kejì wọ́n lọ fira wọn ṣe aṣíwájú wọ́n ti ní kán má jẹ́ kẹ́nìbọ̀dì kó ṣe aṣíwájú àti ní procedure ọ̀pọ̀lọpọ̀ àbàwọ́n ni wọ́n sọ nítorí ìlara kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá mo fi Ọlọ́run bẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa bàbá wa Akíntóyè òun ni olórí wa òun ló fọwọ́ sọ̀yà tí Ọlọ́run gbé wọ̀ pé jẹ́ kí àwọn ènìyàn tèmi kí ó lọ nítorí pé àwa ni the current biblical Israelites under the bondage of Pharaoh a dẹ̀ ní pé a fẹ́ lọ nítorí pé kí ni ìnira ti tó ọ̀pọ̀lọpọ̀ ìyà tó jẹ àwọn èèyàn wa káàkiri gbogbo àgbáyé ilẹ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire àárí báyìí náà ìyà ló sún wa dé ìgbẹ́ tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ ń sìn gbogbo àwọn tó jẹ́ bíi ọ̀dọ́ nu wa ti daṣẹ́wó tán gbogbo àwọn ọ̀dọ́ wa tó lóhun gbó tó jọkùnrin báyìí kọ́ la ṣe rí àwa ni ẹ́ńjì dáadún nínú ilẹ̀ Yorùbá kí ló wáá dé tí a lè kóra wa jọ papọ̀ ká gba òmìnira ká lè tẹ̀síwájú kí ọjọ́ wájú kó lè tùbà kó lè túṣẹ́
ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí n sọ fún wákàtí ọ̀wọ̀ yìí nítorí pé àwọn èèyàn mi wọ́n tún retí pé àwọn náà fẹ́ sọ̀rọ̀ ní agbára ṣe Ọlọ́run a máa tẹ̀síwájú ẹ ṣé gan ni. ẹ ṣé sẹ́kẹ́tìrì wa alàgbà Fatai Ogunribido kò ní sú wa kò ní rẹ̀ wá o jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ kọ́nu wa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n wà nílùú France. Recording in progress. alàgbà Fatai ẹgbọ́n sókè sá. alàgbà Fatai ẹgbọ́n sókè. Ẹ kálẹ́ o, mo kí ẹ̀yin bàbá wa o, mo kí ẹ̀yin màmá wa, mo kí ẹ̀yin aṣíwájú wa, mo sì kí gbogbo ọmọ Yorùbá nílé lóko. A kú bí gbogbo bó ti ṣe Ọlọ́run ọba láàánú. A dúró tì wá. Gẹ́gẹ́ bí gbogbo bí a ti ṣe gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ Facebook ní ọjọ́ ìní yìí, a ó rí i pé àwọn kan wọ́n kóra wọn jọ wípé ẹni tí gbogbo wa tí a mọ̀ gẹ́gẹ́ bí bàbá wa prof tí wọ́n ṣe aṣíwájú bí àwa ọmọ Yorùbá bá ti fẹ́ kúrò ní oko ẹrú tí àwọn kan sì dìde wípé àwọn gbèǹgé sí bàbá gẹ́gẹ́ bí olórí. Tó bá ti wá jẹ́ wípé wọ́n bá rí nǹkan tó kù dé kàtó tó sì jẹ́ wípé Yorùbá ni tá a fẹ́ gbà yìí náà àwọn náà ń bẹ nínú struggle yìí. Ǹjẹ́ wọ́n tiẹ̀ ti pé bàbá ṣàkíyèsí pé bàbá wípé tó báyìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn o. Ǹjẹ́ wọ́n tiẹ̀ ti ẹ́fà pé bàbá rí àkàtà á ní pé tó a ti pé bàbá yìí lálákọ̀ọ́kọ́ o a ti bá wọn sọ a ti bá pè wọ́n lẹ́lẹ́kejì o a ti bá wọn sọ a ti pè wọ́n lẹ́lẹ́kẹta a gbọ́dọ̀ kankan báyẹn. All of a sudden a ó rí i pé instead tí wọ́n rán wọn divide and rule náà ni wọ́n gbé wọlé yìí o distraction. Ẹ ó sì rí i pé àwọn ará ìran mùjẹ̀mùjẹ̀ yìí wọ́n ti ń sọ yìí pé kò síbi kankan tẹ́ ń lọ o ẹ̀yin ìran Yorùbá ẹ̀yin ara yín náà láàmọ̀dé síra yín. Tí a bá ti gbé owó fún ọmọ Yorùbá á ta ìran rẹ̀. Tí a bá ti fi ipò lọ́mọ Yorùbá á tàbùkù ìran rẹ̀. Ara àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ owó nìyẹn o. Ara àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ ipò nìyẹn o. Ẹ jọ̀ọ́ ọjọ́ mélòó la fẹ́ ṣe léyìí dà? Ohun tí àwa Yorùbá tá ń fẹ́ ó kọjá 2023. Kí ni mo wí? Ó kọjá 2023. Ṣé ipò tí ọmọ Yorùbá ṣé ipò tá a wà yìí ló yẹ ká wà? Ìyà ń jẹ ìran Yorùbá látọjọ́ láyé. A tó wá rí ẹni tó jẹ́ àgbàlagbà getting to 90 ó wá dìde. Ẹ̀yin 30, ẹ̀yin 40, ẹ̀yin 50 ronú lọ síbẹ̀. Getting to 90 àwọn wá ní pé àwọn ọmọ ṣiṣẹ́ yìí ó yẹ ká gbárùkù tí wọ́n ní. Ó yẹ ká gbárùkù tí wọ́n ní pé tó bàbá níbo lẹ fẹ́ mú wa lọ, níbo ni ká lọ. Ìgbésẹ̀ yìí làwa ń retí látọ̀dọ̀ yín kì í sí pé ìmọ̀ ṣe àbùkù wọn. Ó kù dẹ́ka tó fáwọn ẹni tí wọ́n perú ìpàdé yẹn tí wọ́n gbé irú ìgbésẹ̀ yẹn a kì í ṣe kò yẹ kó jẹ́ pé látọ̀dọ̀ wọn ni a ti máa rí gbogbo irú ìgbésẹ̀ yìí. Àwa tí òmìnira yìí tó ń gbé rẹ̀ ń gbé wá àwa ká má rìlẹ́ǹtì o nítorí pé a ó rí i pé láti ibi gbọ́ mélòó kan distraction lọ́lọ́kan òjọ̀kan iná ni wọ́n ń gbé wọlé. Àwa tí àwa mọ ibi tá à ń lọ àwa là nílùú fún nísì pé kí ni là nílùú fún focus wa à nílùú ṣe ambition wa à nílùú sí target wa. So mò ń fi àsìkò yìí mò ń fi pe gbogbo ọmọ Yorùbá tàtà nílé lóko yìí pé àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ yẹn ẹ má ka ọ̀rọ̀ wọn kú o. Tó bá jẹ́ pé lóòótọ́ òmìnira tá a fẹ́ gbà yìí ó jẹ wá lógún
ẹ jẹ́ ká ti bàbá lẹ́yìn. Kí ni mo wí? Ẹ jẹ́ ká ti bàbá lẹ́yìn. Àbá tí àwa náà bá sì rí tá a rí pé ó lè ran ètò yìí lọ́wọ́, bàbá gẹ́ẹ̀tì bàbá. Ẹ máa gẹ́ẹ̀tì àwọn media presenters because àwa media presenters a ní access sí bàbá. Ẹ kàn sáwọn àwọn aṣíwájú wa pé tó ìmọ̀ràn táwa fẹ́ fún bàbá ni òun. A sì dọ́dọ̀ wọn, a fi ṣẹ́ṣe. Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kó bàjẹ́ o. Ọlọ́run ọba láàánú á ti gbogbo wa lẹ́yìn. Ẹ ṣé púpọ̀. Alàgbà Bàkáì. Mo fẹ́ recognize ìkànnì wa ní ìtàn ṣẹ̀ṣẹ̀ wọlé bẹ̀ máa bá bá yín later ni. Ẹ jẹ́ torí mo ń continue according to bá ṣe ti line up. Ẹ̀yin ló kàn bàbá àròpọ̀ rí. Mo fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé fún àwọn èèyàn wa pé ní olórí méjì as of now. Olórí kan tá dẹ̀ ní òun ni wọ́n ń pè ní Professor Banji Akintoye. Ọ̀nà tí wọ́n gbà position tí wọ́n wà on work for it ni o on ẹni ẹni o ti pé bóyá lọ bẹ̀rẹ̀ fún nǹkan kan. Ẹ ṣe bá ń gbóhùn sókè bàbá àròpọ̀. Ẹ ṣeun, mo kí gbogbo ẹ̀yin ará ilé, mo kí wa jákèjádò àgbáyé níbi tí ẹ̀yin ọmọ kóòtù ojíire tá a wà pátápátá kúrògodo. Ìbànújẹ́ ó kéré pọ̀ kò ní kángun sọ́dẹ̀dẹ̀ wa. Mo máa ń sọ nígbà gbogbo yìí pé àtètè kọ́ṣe lọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Àwa dúró lórí kinní kan, àpáta tí a dúró lé kò lè yẹ̀. A dẹ̀ ti fi ẹ̀yìn ti ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan lè fèlè láyé yìí, ṣùgbọ́n kinní kan lè kú ní gbagba. Tó bá kú ní gbagba ó máa padà dìde dúró. Orúkọ nǹkan náà ò pé méjì, kò sí lábùlàn. Truth, òótọ́. Òótọ́ sì lóòótọ́ máa jẹ́. Wọ́n ní ó dìgbà tó o bá fọ́nrán rẹ̀ hàn mí kí n tó mọ irú èèyàn tó jẹ́. Bàbá mi ò be ará Ẹ̀gbá. Ó ní iwájú ogun ẹ̀yìn ogun láyé. Ibi tí a bá ọ̀rọ̀ wa dé báyìí, èmi tí ẹ rò pé táwọn èèyàn bá kóra jọ, tí mo bá rí notification kan tó wá nípa ọ̀rọ̀ kí Yorùbá ó máa fẹ́nu ẹ̀ sọ̀rọ̀ nísìnyí, èmi rò pé kírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọn ò sọ làákàyè nù kí wọn ó máa kóra jọ pé each seconds làwọn ọmọ bíi láti bíi 10, 9 ni wọ́n ń bọ́ sínú ìgbèkùn olè jíjà tí wọ́n fi wọ́n ṣaṣẹ́wó. Each seconds ni wọ́n kú sí Mediterranean Sea. Each seconds ni àwọn ọmọ wọ̀nyí tí wọ́n dìdàkudà. Each seconds àwọn ọmọ ló ń dàgìrì kúrò nínú ìwé. Ẹnìkan wá kóra ẹ̀ jáde, wá gbé distraction míì. Mo wá ń sọ ìkíní tí ò ṣe gbọ́. Wá ń pe àwọn kan, wọ́n ní kí lórúkọ ìwé ìròyìn yẹn. Àwọn tí wọn ò rí nígbà tá a rí ìṣẹ̀ wá kó wọn jọ. Nǹkan wà táwa Yorùbá tá a gbàgbọ́ nú ẹ̀ wípé ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí. Ta lójú tì jù? Ta lójú tì jù? Ojú tọ̀rẹ́ mi ojú ò tì mí. Ta lójú tì jù? So ó jẹ́ n tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí ẹnikẹ́ni tó bá wá wò wípé òun ó wà jáde nítòkàn tóun ó ṣe ni pé kóun tàbùkù irú bàbá yẹn. Ọlọ́run lọ́ra ẹ̀mí bàbá Banji ọmọ Akintoye, ọkùnrin ogun, ẹni tó fi gbogbo nǹkan tó ní sílẹ̀. Ṣé tí mo bá wá sọ ní ìsìn wípé àwọn tí wọ́n jáde yẹn wọ́n lọ́wọ́ nínú àtáàkì tán lọ ṣe nílé bàbá yẹn, pé ẹ̀mí ẹ̀ ni wọ́n wá débẹ̀, bóyá gẹ̀yìn lẹ fẹ́ pa á, ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Ohun tí èmi wá fẹ́ sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá korogodo, kò sẹ́ni tá a mọ̀ o. Ṣé rí gbogbo àwọn tó jáde wọ̀nyẹn kò sẹ́ni tá a mọ̀ o. Májíìkì ni wọ́n jẹ́ o. Àti gbọ́yẹ tí wọ́n gbà lọ́wọ́ àwọn swaga o. Àti gbogbo àti ṣe findings wa àti gẹ̀ẹ́tì wọn. So nípa bẹ́ẹ̀ ńkọ́ gbogbo wa pátá ẹ jẹ́ afarabalẹ̀, ẹ jẹ́ àdèfàyàbalẹ̀. Gbọ́ngbọ́n báyìí la dúró, òkè gbọ́ngbọ́n òkè. Igba ọdún lónìí, òkè gbọ́ngbọ́n òkè. Ẹgbẹ̀rún ọdún lónìí, òkè gbọ́ngbọ́n òkè. Dígbí làwa dúró. We no dey look back yo, coconut head. Kó ní kálukú kó lọ tọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ. Ẹ ṣé bàbá mi, mo dúró báyìí ná. Mute sir, mute.
ẹ ṣé sà ẹ ṣé bàbá àròpọ̀re ẹ kú iṣẹ́ takuntakun tí gbogbo yín ṣe ẹni tó kàn sí tí a máa lọ sọ́dọ̀ káwọn náà dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní ìkànnà àwọn queens wa Ajia Queen Ara ìjọba dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ káalẹ́ gbogbo ilé o ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ojú òkú ní tì ní agbára ti Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín ẹ pẹ́ fún wa àní wa yín tì ọ̀já tí ẹ fi pọ́n gbogbo wa ní agbára ti Ọlọ́run kò ní já o àwa náà ò dẹ̀ ní jọra wa lójú lọ́dọ̀ yín ẹ ṣé ẹ kú gbogbo ìgbà gbogbo ẹ̀yin aráalé ẹ kú ìjókòó ẹ kú àtàárọ̀ ẹ kú sùúrù ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ẹ kú ìjókòó ẹ rí gbogbo àwọn ẹgbẹ́ mi wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run ò ní jẹ́ kó sọ̀rọ̀ tán ìgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan ń rú òun lọ̀rọ̀ Yorùbá òun lọ̀rọ̀ ọ̀wọ́n tá à ń bá tayò yẹn náà bíi géèmù ni wọ́n ṣe ń ṣe tí wọ́n bá ti rí wípé nǹkan ti ń sẹ́tù tí a ti ń focus wọ́n á tún gbé mi yọ àwọn náà ló wà nídìí ẹ̀ àwọn ló wà nídìí ẹ̀ tó ń ṣe oríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run ẹlẹ́dàá tí ó dọ́mọ Yorùbá tó dá wa sílẹ̀ wa tí ó dá wa tó fi èdè wa sí wa lẹ́nu àti àṣà àti gbogbo ẹ̀ kò ní jẹ́ kí ilẹ̀ wa parun tálárí nígbà tá à ń kígbe wípé ẹ gbà wá bàbá yìí náà la rí bàbá Akíntóyè ẹ pẹ́ fún wa ní agbára tí Ọlọ́run kọ́kọ́ ò ní ṣe yín o kò sí nǹkan tó máa ṣe yín lágbára Ọlọ́run á dẹ̀ bá wa gbé yín délẹ̀ lérí nígbà tí a bá máa gba ilẹ̀ wa ní agbára tí Ọlọ́run àní fi ń ṣàwátì àní fẹ́ni kankan ní wa ṣàwátì wọn ò ní pín yín lẹ́mìí ẹ máa pẹ́ fún wa ẹ máa dàgbà ẹ ní dàgbà àyà ní agbára tí Ọlọ́run àwọn tí wọ́n ń ṣe gbogbo nǹkan yìí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bọ́ọ̀bà àjọmọ àlè wọ́n á jẹ́ pé wọ́n ṣe ni wọ́n rán wọn níṣẹ́ torí ọmọ ọkọ Yorùbá kò gbọdọ̀ ṣe nǹkan tó ń ṣe yìí nítorí àwa Yorùbá a kì í ṣe bẹ́ẹ̀ yẹn ta àwọn àgbà wa a dẹ̀ kì í sọ̀rọ̀ àbùkù sọ̀wọ́n àgbà wa àgàgà àgbà tá a bá mọ̀ wípé wọ́n dúró fún wa tán bàbá yìí dúró fún wa tán ni wọn ò padà tówó ti gbogbo nǹkan ti àlàáfíà ni bàbá yìí fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ẹ̀dẹ̀ wàá dúró nídúró pé àfi kí ẹ bá ti kẹ́ ẹ bá tara ń jẹ́ láì ṣe tiwọn àwa ò gbàgbọ́ gbogbo nǹkan tẹ́ sọ yẹn àpò yín lẹ sọ sí àdẹ̀mùkan ran yín ni ibi tí ẹ bá ti bù kẹ́ fi lẹ̀ ń bẹ̀ nítorí pé kò sí ọmọ Yorùbá tó máa gba nǹkan tẹ́ ẹ sọ lé nìyẹn torí aláìdáa ní ìkà ní ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe ọmọ Yorùbá gidi nítorí bẹ́ẹ̀ kò sí ẹni tó máa gba nǹkan tẹ́ ẹ sọ yẹn Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú bàbá wa ojú ò ní tì wá o Ọlọ́run á dẹ̀ gbé wọn délẹ̀ ìlérí Ọlọ́run ò ní padà lẹ́yìn wọn ní agbára ti Ọlọ́run ẹ ṣé ẹ kú ìjókòó gbogbo ẹ̀yin èèyàn mi. mo dúpẹ́ lọ yín Ajia Queen Ara iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe a máa rí gbogbo ara bá lẹ́ẹ̀kan sí ohun tí ìpè àmì ìpéjọ yìí ìjókòó yìí ó dá lórí wípé àwọn kan wọ́n jáde àní kí wọ́n má jà láàrin inú ilé wọn but kí wọ́n má gbéjà yẹn kọjá inú ilé wọn ohun tó bá wọn náà lè dá náà lè discuss láàrin group wọn there are so many groups and gbogbo àwọn group tó dẹ̀ wà available the rule of the game ni pé a ti agree kó ní ká túlẹ̀ kó máa ṣe ilé bó bá ṣe fẹ́ ṣùgbọ́n unfortunately ẹni tó jẹ́ olórí gbogbo àti tó jẹ́ symbol struggle yìí ó wá láti kan náà group tó ń pè ní ìyànà pàjámi ìmọ̀ bí ìyànà kìíní kan ṣá so for them to come out láti máa pe bàbá yẹn ní olè tàbí láti máa pe lórúkọ pẹ̀lú ohun tó ti ṣe unacceptable to us bí ìmọ̀ bí court of law náà lọ bí ìmọ̀ àwọn náà ṣe kéèsì wọn bí ìmọ̀ àwọn náà show proof bí ìmọ̀ whatever it is but ìlara ọ̀tẹ̀ kẹ́ni má ní Yorùbá làwọn náà àdéhùnsọmọdé ó ti pọnú wàwá jù ṣùgbọ́n àwa tá a wà bílẹ̀ ní àdìde láti sọ pé gbogbo ohun tí wọ́n sọ yẹn kì í ṣe ti bàbá tá a mọ̀ orúkọ tó ń pe Sunday Igboho kì í ṣe tá a mọ̀ tá a mọ̀ làwa dúró lóòótọ́ olódodo ni wá and we want to challenge anybody tó bá sọ pé àwọn presenters yẹn àwọn ògbèjà anybody o tó sọ pé a fẹ́ gbèjà àwọn tó bá máa gbèjà ẹnìkan kan nu àwọn méjì bàbá professor Rìmínà olórí wọn ò ní sí ní mítìnì yìí proof wa nìyẹn o
ẹni tó bá believe pé Professor Banji Akintoye is our leader, is the symbol of this campaign, kò sí nǹkan tẹ́lẹ̀ kankan lè ṣe ń pẹ̀ as of now. Mi ìfẹ́ máa ṣàlàyé pé mo mọ̀ bàbá Professor Akintoye délé o, mi ìfẹ́ nìkan kan no. We want to judge the professor as pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún Yorùbá tó dẹ̀ ṣe ń ṣe tó dẹ̀ yìí máa ṣe. Ẹ ṣe bàbá àròpọ̀ rẹ ẹ̀yin ló kàn. Mr. Raisa. Wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ti sọ̀rọ̀. Alàgbà Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn. Mr. Raisa. Àwọn èèyàn kan ti nawọ́ látẹ̀ kankan. Ọ̀nà ọwọ́ ẹni sùúrù. Àwọn tó nawọ́ yẹn wọ́n dé lẹ́yìn tí a máa pe gbogbo everybody. Bàbá ìjọ mú yọ̀ǹda àwọn tó náwó ẹ̀ pé wọn. Ẹ náà ẹ jẹ́ kí n máa pe àwọn tó ti wà before kan tó dé. Bàbá Ọmọborí Owó Adéníyì ẹ jọ̀ọ́ ẹ̀yin ló kàn. Alàgbà Adéníyì. Ẹ ṣé gan ni sà, ó ti ń gbà yín lọ. Mo kí wa pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa lónìí. Ọlọ́run ló máa ṣàánú fún wa. Ṣe rí n tó ṣẹlẹ̀ yìí, àwa mídíà a ò wá láti wá bu ẹnikẹ́ni tàbí láti wá tako ẹnikẹ́ni fún tó bá wù wọ́n kí wọ́n sọ, because opinion tiwọn eléyìí tí wọ́n gbé dání òun làwọn gbé fún mídíà pé kí wọ́n bá wọn dá sí yìí. Àwọn mídíà tí wọ́n sì pè yìí, ǹjẹ́ wọ́n jẹ́ ara wa bí? Ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀tá Yorùbá òun náà ni wọ́n tí wọ́n pera wọn ní ọ̀rẹ́ wa. Ṣùgbọ́n ẹ tún wá máa sọ̀rọ̀, ẹ ò sọ̀rọ̀ mọ́ níwọ̀n, ẹ tún wá tẹ̀rẹ̀ sí ẹni tó jẹ́ aṣíwájú, ẹni tó jẹ́ pé òun ló jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé dandan ni fún ilẹ̀ Yorùbá láti lọ. Tí a bá wo ojú Yorùbá báyìí níbi tó dé dúró lónìí, ó yẹ kí wọ́n wà kí wọ́n máa sinmi níbi tí ọkàn wọn bá ti palẹ̀ ní. Ṣùgbọ́n wọ́n wò pé táwọn ò bá ṣe lásìkò tó yẹ káwọn ṣe, kí ni ààbọ̀ táwọn fẹ́ fi jẹ́ ẹlẹ́dàá àti ìran Oòduà tó rán wọn níṣẹ́? Kí ni ààbọ̀ tí wọ́n fi jẹ́ Awólọ́wọ̀? Ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n máa sọ wípé bàbá tí wọ́n mọ̀ pé àwọn ò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Ìgbò, àwọn ò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí yóò bá jẹ́ kó ṣeé ṣe láti gba ilẹ̀ Oòduà. Kí ló dé tí ẹ wá fi ọ̀tẹ̀ kalẹ̀ tí ẹ ń pa làpálàpá? Ṣé bí Yorùbá wọn nílé ẹni láti ń jẹ̀bọ́ nídodo? Kí ló dé? Ǹjẹ́ ó ti ní ẹ̀sùn kan tàbí ìwé ẹ̀sùn tí ẹ ti fi kan bàbá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, tàbí ìwé wípé bàbá á fi ẹ̀sùn kàn yín, ẹ wá jẹjọ́ nínú ẹgbẹ́? Ǹjẹ́ ó ti wà rí? Ǹjẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wo lẹ ti pè sọ̀rọ̀ yìí kó tó di pé ẹ bọ́ta wèrè ẹ ń fẹ́ dára yín ta ni? Ṣùgbọ́n ẹrẹ̀ tẹ́ fi ń kó bàbá lára, kì í ṣe bàbá nìkan lẹ fi ń kó bá lára, ẹ fi ń kó bá gbogbo ìran ọmọ Oòduà lára pátápátá ni. Tí wọ́n bá fún yín lówó náà pé kẹ́ ẹ wúrú wà báyìí, ó yẹ kẹ́ ẹ rò lẹ́ẹ̀mejì, torí pé ẹ ò kì í ṣọmọdé, àgbàlagbà bá lè lé ìyá lè lé, òun náà ni gbogbo yín pátápátá náà làwa náà sì mọ̀. Ṣùgbọ́n àwọn ò wá láti dárúkọ ẹnì kọ̀ọ̀kan, ṣùgbọ́n a kàn rọ̀ yín, a bẹ̀ yín pé kì bá dáa kí ẹ pé ọ̀rọ̀ àti ọ̀dọ̀fínú tiyín náà kẹ́ ẹ bá sọ̀rọ̀, kẹ́ ẹ sì túbá fún gbogbo ọmọ Yorùbá, torí pé látara ń tẹ́ ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá ńlẹ̀ ti kọsẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ti sẹ̀ láti ara wọn, torí pé èlò ni wọ́n fẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni Yorùbá ní tí a bá tara lẹ lọ́pọ̀ a ò ní ríra bó bá dọ̀ wọn à. Ẹ̀yin náà wò ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè táwọn journalist ń bí ń léèrè, òun náà lè dáhùn. Kí ni bàbá yìí ṣe? Ẹnu kówó jẹ. Evidence wo ló wà lọ́wọ́ yín tẹ́ fi nu kówó jẹ? Àwọn tí wọ́n ní wọ́n yọ, kí ni wọ́n ṣe? Wọ́n ní wọn ò gbọ́ràn sí bàbá lẹ́nu. Mélòó ibi tí ìlànà Oòduà ti pọ̀dé lónìí tí wọ́n ti níka sí gbogbo wọn náà ni ò gbọ́ràn sí bàbá lẹ́nu ni. Bó bá rí bẹ́ẹ̀ bí wọ́n léèrè, kí nìdí, kí ni tó ṣẹlẹ̀ tí bàbá fi yọ wọ́n kúrò? Ẹ ò ṣèwádìí dáadáa, níṣẹ́ lẹ bọ́ta láti tako sí ẹrẹ ọmọ Oòduà látàrí owó tí wọ́n fún yín. Gbogbo owó tí wọ́n bá fún yín náà ẹ̀dùnà tán náà ni. Ṣùgbọ́n láwọn àmọ́ pé ohun tí àwọn ọ̀ràn Fúlàní yìí ṣe yìí, ó náà ni wọ́n ń pè ní divide and conquer. Kì í dẹ̀ ṣe lọ́dọ̀ tàwa mọ́, gbogbo apápátá ni láti gbọ́n, lójú wa ti là wípé bí wọ́n bá ń ti ọmọ Yorùbá kan gbọ̀ngbọ̀n, àwa tó kù ó sì máa fà padà wá sílé pé kí wọ́n má bàa tì láti pa. Ìdí nìyí tá a fi jáde lónìí, a jáde láti wá bú ẹnìkankan tàbí láti wá sọ̀rọ̀ sí wọn tàbí láti wá bá wọn jà, ṣùgbọ́n a jáde láti wọ́n yọ wípé gbogbo ìmọ̀ wọn pátápátá ló yé wa, àwa náà sì ní bá wọn pẹ̀lú ọ̀bọ jẹ́kó. A ní sọ̀rọ̀ aburú sí wọn, a ò sì ní bú wọn, ṣùgbọ́n a ò ní pẹ̀lú ọ̀bọ wọn jẹ́kó, torí pé tí wọ́n fẹ́ ṣe ni pé ká tà wọ́n dànù
tá a bá wá rántí tá a bá gbàgbé ohun tí wọ́n ṣe fún Àfọ̀njá Ìlọrin rèé wọ́n jẹ́ kó sí ẹsẹ̀ gbé látara àwọn èèyàn ẹ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ gbé tán tó ti bú àwọn èèyàn ẹ̀ tán àwọn àgbàlagbà gbọ́ wọn àrònú wò wípé ẹ wo ẹ̀yìn wò ajá ọdẹ wọn ò wo ẹ̀yìn wò ṣùgbọ́n nígbà tí wọ́n gbógun ti Àfọ̀njá gbogbo wọn ò sújà níṣe ni wọ́n fi ilẹ̀ ṣùgbọ́n lónìí ìlú Ìlọrin ti dá sí méjì Fúlàní ti gba ìdá kan látara wípé ìran Yorùbá ò bá dá sí tá a bá tún wá ní ká ṣe bẹ́ẹ̀ ṣé wọn ò ní máa ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbalẹ̀ wa lọ́wọ́ wa ni wọn ò máa ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbàǹtà ní lọ́wọ́ wa ìdí nìta sọ pé the fight àpapọ̀ tí wọ́n ń lò yìí ó yé wa dáadáa ó sì yé wa yékéyéké ṣùgbọ́n àwa ò ní kí ọmọdé ó má lòkè láǹgbòdo àmọ́ tó bá ti kẹ̀dánù gbogbo fún ara rẹ̀ ó máa ń so dígbí ó ní àwa tí a jẹ́ mídíà pátápátá àti àwọn tí wọ́n pera wọn ní NAS dígbí la wà lẹ́yìn bàbá wa Professor Banji Akintoye tá ò sì yín sẹ̀ rárá bó tilẹ̀ wù kí ìjì ọ̀hún kó le tó ìjì ò kí jà kó dominú àgbọ̀nù yóò kàn fẹ́ láfẹ́fẹ́ lásán náà ni torí pé ọ̀sán ti pọ́n kánrínkánrín kojúmọ́ ọmọ lóko ọ̀sán ti pọ́n kánrínkánrín kí lànà làólà ní kò sí ohunkóhun tó wù tẹ́ lè ṣe á tún máa bẹ́ẹ̀ lọ́n fi pé kọ́lọ̀ kó yí lọ́kàn padà kó jẹ́ kẹ́ ẹ̀ lè ronú wò wípé níbi tẹ́yìn gangan bá ṣe Oòduà àyídé yìí kò yẹ kí wọ́n lò yín kẹ́ ẹ̀ sì gbàbọ̀dẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti mọ̀ yín gẹ́gẹ́ bí akíkanjú gẹ́gẹ́ bí ọmọ Oòduà rere gẹ́gẹ́ bí ọmọlúàbí eléyìí tá a gbé dání tí wọ́n sì ń fi ọ̀wọ̀ ọmọlúàbí yẹn wọ̀ yín níbikíbi tí ẹ bá dé ṣùgbọ́n tẹ́ ẹ ṣe lónìí ẹ sì mú aṣọ àlàtẹ̀wọ̀ ẹ sì tako sí i ṣùgbọ́n àrọ̀ yín ẹ bá sì mẹ̀dọ̀ ẹ bá yíwà padà torí pé bàbá Akíntóyè yìí tí wọ́n ní kí ayé dá mélòó ni bàbá yìí fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ tí wọ́n fi sọ wípé àwọn dàgbà àwọn fẹ̀yìntì mélòó ni wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ wàhálà tí wọ́n ń ṣe yìí nítorí tẹ̀yìn tẹ́ ẹ kóra yín jọ lónìí ni torí pé ẹni tó dàgbà dunu yín bóyá ló ti wọ 60 or 65 nítorí tiyín nítorí tiwa nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ ni wọ́n ṣe ń ṣe wàhálà yìí àbúrò Sunday Igboho tẹ́ ẹ sọ̀rọ̀ àbùkù sí tẹ́ ẹ ní pò nágídí nígbà tẹ́ bá parí àlìtàn ló tún máa ń débẹ̀ kí ló lóye Sunday Igboho ń wá lónìí ó lè ra ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó lè ra yín pa tí ó tún máa fún lówó oṣù níbi tọ́lọ́run kẹ tó kẹ̀dé ṣùgbọ́n òun wò wípé ọlá tá a dá nìkan ní tẹ́bí ẹni ò bá ní níbẹ̀ ọlá máa sí lọ nílé ẹni owó tá a dá nìkan ní tẹ́bí ẹni ò bá ní níbẹ̀ a máa sí lọ ṣùgbọ́n kí ni sí lọ òun náà ní ìwà àtọmọlúàbí àti èèyàn tá a bá kó mọ́ra ó sì wí pé ẹ jẹ́ ń fi nǹkan wọ̀nyí ẹ jẹ́ ń fi jà fún ẹ̀tọ́ àwọn ará ìlú mi tó bá jẹ́ pé tóun nìkan ni ohun tí ó jẹ́ wà ń bẹ́ẹ̀ ohun tí ó mú wà ń bẹ́ẹ̀ àìmọye owó rògbòrògbò ni wọ́n ti fi lọ tí ó gbà ó wá ṣiṣẹ́ fún yín tán ó bá yín gbé Yorùbá dókè tó kàn fún kẹ́ẹ̀kan fò káfárá ó sì rèé ká sì kígbe Odùduwà nation ẹ wá sọ wípé ó nágídí ẹni ìwẹ̀ ò dá ẹ tún wá lè sọ ní gbangba ta ẹ mọ̀ wípé ẹ ti dalẹ̀ ní Yorùbá sì ní ẹnikẹ́ni tó bá dalẹ̀ dandan ni kí ilẹ̀ náà ó dáa ẹ ti gbàgbé pé ẹ ti dalẹ̀ Oòduà ilẹ̀ Oòduà ó dà yín ṣùgbọ́n kí ilẹ̀ Oòduà tó dà yín kẹ má bàa wá pa bàrà wá fi kàbámọ̀ bọnu kì bá dákẹ́ tètè wá túbà o torí pé a padà sọ yín lọ́mọ nàkúnà èyí tó náwó owó ẹ̀ tán tó tún wá padà wá sílé tó wá bẹ̀bẹ̀ á sì foríjì afẹ́fẹ́ àsìkò yóò rọ gbogbo ẹ̀yin ènìyàn wa tó kù tí ẹ tún nílò èrò báyìí lọ́kàn wípé tẹ́ ẹ bá ṣe a ò ní dọ̀tá yín o bẹ́ẹ̀ la ò sì ní bu yín ọ̀rẹ́ yín òun náà láàdà torí pé àwọn agbẹ́gbọ́n kí nìkan wípé ohun tí Haúsá àbí Ìgbò tí wọn ò lè ṣe òun làwa ń ṣe yìí torí pé ìran Fúlàní ni wọ́n mọ ọgbọ́n àrékèrèkè láti gba ohun tó jẹ́ tẹni lọ́wọ́ ẹni láti lo ọmọ ìyá ẹni fi bá níjà èyí tí wọ́n fẹ́ lò láti lo àwọn ọmọ ìyá wa láti fi bá wa jà kò sẹ́ni tó mọ̀ wípé eégún tó wà nínú ìgbàlẹ̀ èèyàn ni ohun tẹ́ ẹ ṣe lónìí àwọn kan ló wà díẹ̀ àwọn kan ni wọ́n sì ràn yín àmọ́ bàbá rán ni níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ ni Ọlọ́run ó foríjì yín o ìṣẹ̀dálẹ̀ Oòduà yóò sì foríjì yín orí bàbá Akíntóyè yóò foríjì yín orí olóyè Sunday Igboho náà yóò foríjì torí pé tí arákùnrin ọ̀hún tó bá gbọ́n tẹ́ ẹ sọ yìí tó bá sọ fọ́lọ́run pé kí ilẹ̀ lanu kò sì gbé yín mì bẹ́ẹ̀ sì ni ilé ò lanu yóò gbé yín mì ṣùgbọ́n arákùnrin ọ̀hún yóò foríjì bàbá náà foríjì yín á padà sọ ẹ̀dánwó nàkúnà á tún fọwọ́ fa ìmọ̀ra ni
ẹ ṣé kọ́ bàbá. ẹ ṣe alàgbàdé ní ọmọbùnrin owó ara àwọn èèyàn wa tí ó wà ní Saudi Arabia tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Máa lọ sọ́dọ̀ alàgbà Emmanuel nsìn. Ẹ̀yin tẹ́ náwó sókè mú bàbá yín o, mò ń mú according to bí àwọn tó ti wà ní ìkàlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ti rí yín. Alàgbà Emmanuel mi tara yín. Alàgbà Emmanuel. Ok, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Odua TV. Odua TV. Odua TV. Mú ìtara yín. Ok, sir. Citizen ẹ mọ̀ kí yín. Mo kí gbogbo ilé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò tẹ́ fún wa yìí. Ẹ wo èmi ò ní mẹ́nu sí orí ọ̀rọ̀ yẹn púpọ̀ jù. Lákọ̀ọ́kọ́ èmi fẹ́ kí gbogbo wa ká mọ̀ pé olórí táwa mọ̀ tí gbogbo àwa ọmọ Yorùbá yàn òun ni Professor Banji Akintoye. Kò dẹ̀ yẹ kò sí ohunkóhun tí wọ́n lè sọ lórí bàbá tí ó máa jẹ́ kí àwa dẹ̀yìn lẹ́yìn bàbá. Bàbá ló bẹ̀rẹ̀ sí ní sọ̀wájí kò wá di àsìkò tó àwa nínú agbami àwa fẹ́ sọ pé ká wá gbé bàbá sẹ́gbẹ̀ẹ́ kan kì í ṣe bẹ́ẹ̀. Àwọn tó dẹ̀ ṣe kinní yìí wọ́n rò dáadáa o rò dáadáa. Kí ni mo ṣe sọ bẹ́ẹ̀? Kí nìdí ẹ̀? Mo sọ bẹ́ẹ̀ torí pé kí ni ṣé nínú bí àwọn Fúlàní ṣe ń pa lójoojúmọ́ bọ́n ṣe ń pa àwọn àgbẹ̀ wa lójoojúmọ́ bọ́n ṣe ń bá àwọn ìyá wa àtàwọn ọmọ wa sùn lójoojúmọ́ bọ́n ṣe ń ṣe kó jẹ́ pé ànírọ̀rùn lẹ̀ wa rí yẹn ṣe rí yẹn wo kí ni èròǹgbà ọkàn yín o pé kí ni a lè ṣe lápapọ̀ rí yẹn gbé dání àmọ́ ẹ wá fẹ́ da ìgbà wa nù kó ṣíṣe tó bẹ́ẹ̀ lè rí ṣe torí gbogbo àwa ọmọ Yorùbá àti sọ jí báyìí bàbá dẹ̀ ló sọ wá jí àwa mọ̀ tán wa àmọ́ tí bàbá jẹ́ sáwà torí náà gbogbo ilé ìtẹ̀ ń ṣe nìṣó àwa ti mọ bí táwa ń lọ. Ntẹ́mi fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ wa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí o tí mo fẹ́ sọ tí mo adẹ́rọ̀ wá. Ṣé rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ní ẹ̀yin babaláwo ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká sowọ́ pọ̀ nínú ẹ̀sìn yín ẹ bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn yín pé ẹ̀tọ́ wa là ń jà fún. Àwọn tí wọ́n gbógun tì wá lápapọ̀ wọn àwọn Fúlàní wọ́n gbógun tì wá ńlẹ̀ wa o ẹ jẹ́ ká wá sowọ́ pọ̀ o bó jẹ́ babaláwo ni o bó jẹ́ kìrìsìtẹ́nì ni o bó jẹ́ mùsùlùmí ni o n tó máa jáde lẹ́nu gbogbo wa ni pé ká sowọ́ pọ̀ ká kọjú sí àwọn tí wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ ká dẹ̀ ja ìjàngbara yìí ká dẹ̀ gba òmìnira. Ní àsìkò ẹ jẹ́ kó yé wa Professor Banji Akintoye ni bàbá àtàwa kò dẹ̀ sẹ́ńtì ohunkóhun tó bá ń kó wọn kan sọ àwa ò dẹ̀yìn lẹ́yìn bàbá àwa dúró gbọ̀ngbọ̀n ti bàbá èmi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Ní àsìkò mo ṣe ń sọ wọ́n wọnú ilé ẹ̀sìn wọ́n ń bá àwọn ọmọdé sùn pẹ̀lú àwọn màmá sùn rí yẹn já sí wá ń sọ̀rọ̀ ń pa ẹrù ọjọ́ iwájú o ẹrù ọjọ́ iwájú èmi adájú báyìí ẹ ṣeun. Ẹ ṣé alàgbà Ayọ̀ Ògúndìmú ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa nìwọ̀nyẹn. Máa lọ sí ọ̀dọ̀ Lady Best. Ṣé Lady Best ló kàn ṣáà ló kàn? Lady Best yà. Mo wà ń bí. Ó yá. Ẹ ṣe sà. Mo kí gbogbo lé o. Yorùbá wa bàjẹ́ ènìyàn ò dáṣẹ́ Olúwa dúró. Ẹ̀yin èèyàn wa nílé ẹ rí pé gbogbo àwa bá sọ̀rọ̀sọ̀rọ̀ a jáde síta lálẹ́ yìí láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a wà pẹ̀lú bàbá o ohun tó dẹ̀ ṣẹlẹ̀ ní èní a ò mọ nǹkan kan nípa ẹ̀ nítorí wípé kíni àwọn tí ẹ rí tí wọ́n kóra wọn jáde síta yẹn tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo làwọn ń jà fún self determination ni wọ́n ń jà fún ìran Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣé báwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà rèé tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ tá a máa ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation
lórí bá a ṣe máa bọ́ lóko ẹrú. Kí ló wá dé tí wọn ò fi tó kankan nínú wa létí pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe tí ò sẹ́ni tó mọ̀ sí, tó jẹ́ wípé àwọn BBC, àwọn Aláròyé, àwọn Punch, àwọn tó jẹ́ wípé ẹlẹ́yà wa ni wọ́n máa ń fẹ́ wá, lẹ́yìn wá lọ pè, lẹ wá ń bá wọn sọ̀rọ̀. Imagine, ibẹ̀ ló yẹ káwa náà ti wá rí pé àwọn eléyìí sabotua gidi ni wá. Àwọn wá bìlíìfù wípé bàbá ni àwọn fẹ́ yẹ̀yẹ́, wọn ò mọ̀ pára àwọn làwọn ń yẹ̀yẹ́ torí kò sẹ́ni tó lè yẹ̀yẹ́ bàbá. Kò sẹ́ni tó lè yẹ̀yẹ́ bàbá nítorí wípé bàbá yẹn ọdún mélòó ló kù tí bàbá fẹ́ lò. Bàbá yẹn dẹ̀ dìde, bàbá 90 tán ti ń lọ 90 láti jà fún ọmọ Yorùbá, ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ wọn. Gẹ́gẹ́ bí orin tí mo kọ síwájú, ìbàjẹ́ ènìyàn ni kò dáṣẹ́ Olúwa dúró. Àwa media presenter á dúró digbí lẹ́yìn bàbá. Mo wá fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Ohun tí wọ́n ń pè ní èèyàn, òun lẹ ti rí yẹn o, èèyàn àbìdí yànyàn, ayé tó tó àkàmàrà. Èèyàn lẹ ti rí yẹn tí wọ́n bá sọ wípé èèyàn, àwọn èèyàn lẹ ti rí yẹn. Àwọn bàbá tó jẹ́ wípé ẹjọ́ ń ṣe ni ẹjọ́ ń jẹ ni, ẹ wá sọ wípé àsìkò ti tó, ẹ fẹ́ mú bàbá, ẹ fẹ́ bring wọn down. Ọlọ́run ò ní gbà fún wọn. Bíbélì gan sọ, ó ní ìwà banijẹ́. Ìjọ́ tó o bá ti dákun àti bàyàn jẹ́, ó níjọ́ náà la máa bẹ̀rẹ̀ sí ní bà ọ́ jẹ́. Ẹ̀yin ti believe wípé ẹ ní power, wípé ẹ fẹ́ put bàbá down. Kò sí nǹkan tó jọ. Àwa tí bàbá dúró lẹ́yìn bàbá, Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú bàbá nítorí wípé kí ni lórí òtítọ́ àti òdodo, òun ni bàbá fi ń ja ìjàngbara yìí. Wọ́n fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ìbá dáa kẹ́ ẹ lọ jáwọ́ torí gbogbo ẹnikẹ́ni tó bá dúró tó jẹ́ wípé ó ń ṣe ọ̀ṣàkàṣoko lórí struggle yìí. Alálẹ̀ ilẹ̀ Oòduà máa fẹ̀mí yín ṣe ètùtù o. Á dá kẹ́ lọ jáwọ́ kó ní kálukú yín, kẹ́ lọ sun oorun mẹ́ta tẹ̀dá ń sùn, kẹ́ rò wípé ṣọ́nà níbi tá à ń tọ̀ yìí, ṣé ohun tá à ń ṣe yìí, ṣé ohun tó yẹ ká ṣe ni. Wọ́n ní tá a bá rán ni níṣẹ́ ẹrú, a máa ń fi tọmọ jẹ ni. Tá a bá tiẹ̀ wá ráwọn tí wọ́n wá ń lò yín wípé ẹ lọ da struggle Yorùbá nation rú, ó yẹ kẹ́ ẹ fi tọmọ jẹ ni. Ó yẹ kẹ́yìn náà rò wípé Yorùbá mà níyìn, ìran yín ìran Yorùbá ni, kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Tá a bá tiẹ̀ wá rọ ohun tí anything tí a bá tiẹ̀ wá ní ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti bàbá, ebó yẹ kẹ́ ẹ ṣe nínú ilé ni. Ṣé bọ́ nílé ẹni lèèyàn ti ń jẹ èkúté onídòdó? Kí ló wá dé? Ọlọ́run ò ní gbà fún yín torí àwa àti bàbá wà pẹ̀lú wọn. Bàbá dẹ̀ máa gbé wa pẹ́. Bàbá máa kó wa dé ilẹ̀ ìlérí láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run ò ní fi kó pa wọn. Ọlọ́run á jẹ́ kí bàbá pẹ́ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo wá fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọlúàbí òdodo ká dúró lórí Yorùbá nation wa yẹn, no going back ni. Ẹ jẹ́ ká dúró, ká dẹ̀ mú ọkàn wa gírí. Ẹ má jẹ́ ká wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn. Ohun tá à ń pè ní struggle lẹ ti ń rí yẹn. Oríṣiríṣi ló máa ṣẹlẹ̀. A lot tún sì máa ṣẹlẹ̀. Ẹ má wá jẹ́ ká tì torí ẹ̀ kí yẹn wá mú omi tútù kọkù sí ọkàn wa. Ká wá fẹ́ máa ṣe ìfàsẹ́yìn àbí ìrẹ̀wẹ̀sì. No, ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa, ká dẹ̀ ní ìgbàgbọ́ wípé Yorùbá nation yìí gbígbà ni kò sẹ́ni tó máa dàrú. Wọ́n ló ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè sín pẹ̀lú ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo alájọ máa dé ilẹ̀ ìlérí o. A ò dẹ̀ ní ṣe lásán. Ẹ ṣeun. Ọmọlúkà, ẹ kalẹ́, ẹ bá gbóhùn sókè. Mẹ́ta ara yín sà. Ẹ ṣe ẹ lè má rí fídíò mi, ẹ má bínú, kò sí. Ọmọ yín dáadáa. Ẹ ṣe mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ má jẹ́ kí eléyìí kó yà wá lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ominú kọ mí lọ́pọ̀lọpọ̀. Tí n bá fi ọ̀rọ̀ yìí ṣe bí mo ṣe jẹ́ bí ọ̀dọ́ ni, mo ti fẹ́ challenge Ọlọ́run pé God, kí ló dé irú àwa kan bí eléyìí tó kàn fún wa ní special power kan? Irú àwọn tó jáde máa pa gbogbo wọn dànù ni. Máa pa gbogbo wọn, wọn ò ní ṣẹ́kù. Because tó bá jẹ́ lóòótọ́ àti òdodo lẹ́yìn sọ pé ẹ ní ìfẹ́ Yorùbá, kí ló dé
tó fi jẹ́ wípé n tó máa mú yẹ̀yẹ́ Yorùbá síta ẹ̀yin wá bọ́ sí gbangba ẹ lọ ń pe BBC ó dàbí kan tí sísítà mi sọ ni yẹ̀yẹ́ wa ni gbogbo wọn ń wá ẹ̀yin wá lọ ń pè wọ́n moreover ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè ṣẹ̀ wọ́n ẹni tí ò bá súnmọ́ bàbá yìí kò lè mọ irú ẹ̀dá tó jẹ́ èmi súnmọ́ bàbá àjọ jòkó nìkan tàbí méjì àjọ sọ̀rọ̀ mo béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ bàbá yìí mo rí i wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún ilẹ̀ Yorùbá ìran Yorùbá ní bàbá yẹn ni ṣùgbọ́n bàbá ò gbọ́dọ̀ fi ṣèbínú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìdí ni wípé kò lè ṣe náà kí irú ẹ̀ má ṣẹlẹ̀ ibi àgbà là ń bá gbà ẹ̀yin ọmọ Yorùbá ẹ má wàá dá òtún rárá èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti gbogbo àwa tá à ń sọ̀rọ̀ gbọ̀n báyìí la dúró ti bàbá gbọ̀n báyìí la dúró ti Sunday Igboho kò sí irú condemnation tí ẹnikẹ́ni nínú wọn kò sí ṣùgbọ́n ó sì ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n rí wọn kí n pa wọ́n dànù ṣá o kò tí ì kúrò lọ́kàn mi o torí inú bí mi omi inú kọ mí sí wọn lọ́pọ̀lọpọ̀ kò lè ṣe kírú ẹ̀ má wáyé o ẹ̀yin ọmọ Yorùbá ẹ má wàá jẹ́ ká wọ ọ̀dọ̀ ara àwọn kòtò àti gegele tá a máa là kọjá ká tó dé ilẹ̀ ìlérí wa nìyẹn ẹ jẹ́ ká gbà mọ́ra torí kò lè ṣe kó má ṣẹlẹ̀ mo fẹ́ bẹ̀ gbogbo yín ní ẹ̀yin ọmọ Yorùbá ibi tá à ń lọ ibẹ̀ ní ká kọjú sí Sunday Igboho kò sí ní tẹ́ lè ṣe fún tó lè fi padà sẹ́yìn o mi ì mọ irú condemnation yẹn no going back ni bàbá tẹ̀dẹ̀ ń wò yẹn bàbá ti fi àpẹẹrẹ yẹn lélẹ̀ mo máa ń sọ mi ò gbàdúrà ikú fún bàbá ò tí ì ní kú ṣùgbọ́n bí bàbá ṣe wà yìí nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ni bàbá fi lè fi padà lọ bí 40 years mọ́ àfi tí Ọlọ́run bá lọ́ra ẹ̀mí wọn ni fún ìdí tí mo dẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ ni pé ipa rere yẹn bàbá ti fi lélẹ̀ orúkọ yẹn ò lè parẹ́ mọ́ àwa tó kù ní ká múra ká fi orúkọ lélẹ̀ àwọn tó ṣe léèlé nísìnyí àwọn náà ti lórúkọ wọ́n ti ní orúkọ àwọn rò pọ́n yẹ̀yẹ́ bàbá ni wọ́n rò pọ́n yẹ̀yẹ́ Yorùbá ni wọ́n ò yẹ̀yẹ́ Yorùbá wọn ò dẹ̀ yẹ̀yẹ́ bàbá ara wọn ni wọ́n kàn lábùkù torí mi ò ní pàdé irú wọn lọ́la kí n kà wọ́n kún èèyàn láéláé ẹ wo inú sì ń bí mi fẹ́ sọ̀rọ̀ mọ́. ṣe àwọn pẹ́yìn lè máa wà ní orí program lọ́la ẹjọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ link on because this discussion will continue tomorrow with one of our famous renowned media presenter Ọmọ Lucas ní ọ̀la 7 to 9. Now mo fẹ́ lọ sọ́dọ̀ ìkànnì àwọn queen wa again ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ wá gbóhùn sókè mà mítọ̀rọ̀ ayé mà. ẹ káalẹ́ o ẹ kúrọ̀lẹ́ mo kí gbogbo ilé o àdẹ̀kú gbogbo rògbòdìyàn tó wà ń tà yìí ọ̀rọ̀ yẹn ó tojú sú mi díẹ̀ tí má ní kò tojú sú mi rọ́ ni mo pa because bí mo ṣe ń ṣe ṣóò lẹ́ẹ̀nì náà ni mò ń gbọ́ táwọn èèyàn pè wọlé pé àṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìkan báyìí máa ń ṣẹlẹ̀ sí bàbá wa wọ́n dẹ̀ ń bù mí gbọ́ ṣùgbọ́n nǹkan tí mo fi dá àwọn èèyàn lójú ni pé kí n tó dá sí mo nídìí láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ so kí n tó mọ nǹkan tí mo máa sọ sí ní next show mi ní agbára Ọlọ́run bọ̀ mi ò tí ì gbọ́ tí bá gbọ́ tó bá nídìí ká kí n fún wọn lésì máa fún wọn lésì ọ̀rọ̀ wọn so pé wọ́n àwọn èèyàn ṣáà ń sọ nínú ọ̀rọ̀ yẹn náà wípé wọ́n sọ pé wọ́n pàtàn ọdún gbọ̀n nǹkan kan àwọn tí ń ṣe Yorùbá nation láti inú oyún nǹkan kan bẹ́ẹ̀ yẹn tí bá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ so èlé tó bá yẹ ká sọ síbẹ̀ a máa sọ síbẹ̀ but ìmọ̀ràn tí èmi ní fún gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ni wípé bàbá orúkọ wọn ò lè parẹ́ nínú ìwé ìtàn Yorùbá láéláé mo dẹ̀ fi ń dá gbogbo ọmọ Yorùbá nation dúró èmi gẹ́gẹ́ bí iṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo dúró gbẹngbẹng ti bàbá Professor Banji Akíntóyè mo dẹ̀ dúró ti bàbá wa Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ so tí gbogbo ọta bá lè ń sọ eléyìí tá bá ń ṣe show bí ìmọ̀ràn kékeré tèmi máa ní fún gbogbo àwa tá bá ń sọ̀rọ̀
ká máa tún máa sọ gbólóhùn jáde ká dẹ̀ máa sọ sí àwọn èèyàn wa náà ní ẹnu àdúró tán fún wọn but àwọn tó ń pera wọn ní ìlànà no ìlànà èmi ò tiẹ̀ gbọ́ anybody tó ń jẹ́ ìlànà kankan rí kí ló kàn mí pẹ̀lú ìlànà kan because Yorùbá nation tí gbogbo wa ni kì í ṣe ti ìlànà ìdẹ́ ń ṣe orúkọ wọn náà fi dá Yorùbá nation sílẹ̀ so ó wù ó tán pariwo ìlànà tán pariwo ọ̀nbàlọ́lá kọ́ fọ̀nà sílẹ̀ kán kọrí sọ̀run ìyànà pàjá kọ́ fàyè sílẹ̀ kọ́ lọ lànà lọ́run kò kàn wá but in tó ṣe pàtàkì sí èmi náà ni wípé Yorùbá nation no going back mo dẹ̀ tí wàá fi ń dá wọn lójú lórí show mi níwọ̀nba àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ o bó ṣe pera wọn ní ìlànà ohun tí wọ́n ní fi lànà dé ọ̀dọ̀ tèmi òun náà ni wípé kó má bá wa sọ no restructuring mo ti sọ wípé tí wọ́n bá mẹ́nu dé restructuring pẹ̀lú bó ṣe sọ wípé àwọn fọ́tò wọn kankan ti ń wọlé sí èmi ní ọwọ́ ẹ má bínú ọ̀rẹ́ ìdíwọ́ tí màá fi ṣe ṣòfò fún ó máa yàtọ̀ pátápátá ó máa yàtọ̀ gidi mo ti sọ yẹn náà ní èní tó bá wá ń tàn wá pé Yorùbá nation tó bá fẹ́ máa yí ọwọ́ padà tó fẹ́ máa yí òun padà tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn gbọ́n wọn yí ọwọ́ lọ sí ọ̀nà restructuring kì í ṣe restructuring ìyẹn ló máa wá di wàhálà tó máa di gòǹbé tó máa dá gòǹbé sílẹ̀ tó máa lọ yí ọwọ́ lọ sí ọ̀nà restructuring kò ní rọgbọ rárá kò dẹ̀ ní rọgbọ fún gbogbo wọn pátápátá bó ṣe wù kán ṣe dàgbà tó ń bẹ̀ mi ò fẹ́ mọ̀ bọ́n ṣe jẹ́ mi ò fẹ́ mọ̀ bọ́n ṣe dàgbà sí kò ní rọgbọ fún wọn ń bẹ̀ kò so ìyẹn jẹ́ dọ̀bà 1.1 nìyẹn fún wọn so ẹ jọ̀ọ́ mo rọ gbogbo àwọn ọmọ Yorùbá nation tá a dúró tán ẹ má jẹ́ kó ń distract wa àwọn kan wà tó yẹ pé àwọn yẹn náà pè ní ajẹ́niṣe mọ́ jẹnijẹ ó yẹ ká ti dá wọn mọ̀ àwọn kan dẹ̀ ti wà tó yẹ pé téèyàn bá ti fẹ́ délé lérí Ọlọ́run á gbé wọn dìde gẹ́gẹ́ bí alátakò tá máa fàyàn lọ́wọ́ tá máa fara wọn sẹ́yìn láì ṣe àwa ẹ jọ̀ọ́ bá ṣe máa move on bá ṣe máa tẹ̀síwájú ìyẹn ló ṣe pàtàkì ló ṣe kókó so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ gbogbo ilé ẹ má bínú sí mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo ilé o. dúpẹ́ lọ yín ẹ ṣé a quick announcement ẹ jẹ́ má bínú there's a mixed up ní bí mo ṣe ń pe àwọn presenter wa one by one mo rò pé mo mix ọmọ ọba àlànà ẹ jọ̀ọ́ ẹ má bínú it wasn't deliberate ẹ gbóhùn sókè ẹ máa lọ sọ́dọ̀ Oòduà TV torí nígbà tí mo pe Oòduà TV ó dẹ̀ pé nìkan ló pick it up ẹ jọ̀ọ́ ọmọ ọba ẹ má bínú ẹ̀yin ló kàn méjìlá ìmà ọmọọba àlànà méjìlá yín ok Oòduà TV mo pe Oòduà TV lẹ́ẹ̀kan mo níran pé mo pè wọ́n bẹ̀ tí mo rí pé ẹnìkan ló kàn gbé ló bẹ̀ sí sọ̀rọ̀ lọ ok Oòduà TV ok Oòduà Media Oòduà Media TV wọ́n láwọn ok wọ́n wà lẹ́nu iṣẹ́ Oòduà Radio TV. ẹ má bínú sà ẹ pé next person máa sọ̀rọ̀ after the next person. kò burú mà no problem ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Mike Tijani láti ìlú Faransé àgbà Tijani ẹ gbóhùn sókè. alàgbà Tijani ẹ gbóhùn sókè. alàgbà Tijani mi tara yín all right okay ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Dr. Sabi. Dr. Sabi ẹ kálẹ́ sà ẹ kálẹ́ gbogbo lé ẹ káàbọ̀ ẹ kú akúbójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa mú kí ẹ̀yin bàbá wa mú kí ẹ̀yin màmá wa àti ẹ̀yin ẹ̀gbọ́n náà Ọlọ́run ò ní ṣì wá lọ́nà Ọlọ́run ò dẹ̀ ń jẹ́ káwa Yorùbá náà ká fúnra wa ṣíra wa lọ́nà ọ̀rọ̀ tèmi máa sọ sí òní pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ tí àwọn sisters àwọn brothers mi tán ti sọ síwájú kò sí nǹkan kan tí mo lè sọ tí mo fẹ́ fi bíìtì anybody ju pé kí n kò fi nǹkan kékeré kún ni irú nǹkan báyìí ó yẹ kí gbogbo wa ká máa expect irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀
gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ wípé ẹ̀ka tún máa expect pé nǹkan míì náà ṣì máa ṣẹlẹ̀ nǹkan yìí a máa ṣì já lọ ni títí dìgbà tí Ọlọ́run máa fi dá wa láre tá máa fi kún orúkọ wa wípé Olúwa dá mi láre ni là ń jẹ́ àwọn èèyàn máa dìde ṣe rí wọn pé BBC yẹn wọ́n sọ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn bíi méjì nínú àwọn tá a jọ wà lórí ìkànnì nínú àwọn mídíà a lè sọ wípé a ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn bíi méjì mẹ́ta kan táwọn náà jẹ́ gbòógì nílẹ̀ Yorùbá tí nǹkan tó ń sọ ní ọ̀dọ̀ BBC náà tán ti sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn kódà gba àwọn mídíà àwọn rán wa ṣe ń gbà yẹn tá fi lọ bá àwọn èèyàn kọ̀ọ̀kan ṣe ìpàdé ṣá torí ẹ̀ nǹkan tó ti ń kọ wọ́n nínú lábẹ́lẹ̀ yìí pé bóyá òun wé pé bóyá sórúkọ wa ni ò bá lókìkí báyìí ni tàbí kí ló ń ṣe ní àkótán ọ̀rọ̀ tèmi máa sọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tẹ́ ń gbọ́ tẹ́ tún máa gbọ́ létà ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yẹn ẹ jẹ́ ká fi ṣe bí ìgbà tó jẹ́ pé ìgbà tó ti tún wà tí snow pọ̀ téèyàn dé fìlà máa wo bẹ̀ kí òtútù kó má bàa kó síyàn létí ọ̀rọ̀ wọn ẹ má jẹ́ kó ríbi kankan jókòó sí nínú ọkàn wa ẹ kàn jẹ́ ká gbà gẹ́gẹ́ bíi wípé wọ́n wà nínú ọmọ ìyá èèyàn gan ṣàbòsí èèyàn wọ́n ṣàbòsí ni Ọlọ́run dẹ̀ sì lè bá wa kó sí wọn nínú tán bá wá kọ̀ tán bá ní àwọn ò wá fẹ́ gbà pé k'Ọlọ́run kó sáwọn nínú a dẹ̀ máa fi wọ́n kúnnú àdúrà tá a fi máa ń ṣe tá a bá ṣe ń gbàdúrà fún àwọn kan náà a ní k'Ọlọ́run bá wa kó wọn kọ̀ mọ́ wọn bọ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àbáyàn ọkàn jà ọkọ̀ Nóà tán kàn ó wà ńlẹ̀ báyìí à ń pèrò sínú ẹ̀ ni Ọlọ́run á bá wa kó sí wọn kán lè bá wa wọnú ọkọ̀ yẹn gbogbo nǹkan tó ń sọ yìí ẹ má jẹ́ ká gbà bí ẹni gbàgbọ́ tí wọ́n sì máa àwọn ẹlòmíì tún máa jáde wọ́n tún máa sọ bẹ́ẹ̀ lọ́la bọ̀ ibi táwa ń lọ torí kí la ṣe ń ṣọ̀rọ̀ Yorùbá nation yìí question ni fún èmi àti yín àwa tá à ń sọ àtẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ńlé ẹ̀yin tẹ̀ ń náwó àtàwọn tó ń nọ́ra torí kí ni a ṣe ń ṣe nǹkan tá à ń ṣe ìyẹn ni kẹ́ jẹ́ kó máa dún nínú orí wa nínú ọpọlọ wa nínú tá a bá ń fi orí kanlẹ̀ tá à ń gbàdúrà fún Ọlọ́run so that ìmọ̀ràn àwọn ẹni bí kò ní ṣe ní orí èmi àti yín ìrìn àjò yìí a máa rìn débi tó jẹ́ pé àní Olúwa dá mi láre òun ni orúkọ gbogbo wa máa jẹ́ táde máa jọ ju flag yẹn ní agbára Ọlọ́run kò jẹ́ bóyá jẹ́ nìyẹn mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o akóbójú ọjọ́ ṣe rí níbikíbi tí a bá wà orúkọ mi ò tí ì padà Dr. Zabby Talk Show ní ìlú UK ẹ ṣé gan ni. Thank you so much. Dr. Zabby it looks like Lady Ọmọọba is back. Lady Ọmọọba ẹ̀yin ló kàn ẹ gbóhùn sókè. Ẹ ṣeun mo kí gbogbo ẹ̀yin bàbá mi o bàbá wa Ọ̀túnba ẹ kú iṣẹ́ takuntakun àti gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tí a jọ ń ṣe ètò sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire a kí yín pátápátá ọ̀rọ̀ mi ò pọ̀ torí àwọn èèyàn wa ti sọ ọ̀rọ̀ púpọ̀ tá bá ní ká sọ̀rọ̀ nípa bàbá wa Bánjí Akíntóyè kò kí ń ṣe tí a lè sọ fún wákàtí nǹkan tá a máa sọ títí láéláé ni bàbá dẹ̀ wọ́n ti make orúkọ fúnra wọn nípa ìwà àti ìṣe wọn nítorí pé wọ́n jẹ́ ọlọ́kàn tó dúró ṣinṣin ó ṣe mí láàánú wípé ìbẹ̀rù Ọlọ́run ti sọnù tán nínú ọ̀pọ̀lọpọ̀ ọkàn torí béèyàn bá máa evaluate ara ẹ̀ tó bá máa ń check ara ẹ̀ ó yẹ kéèyàn máa wo àwọn ìwà kan tó jẹ́ wípé ó lè múyàn lòdì ṣe ohun òdì irú tó ṣẹlẹ̀ lénìí ó bà mí nínú jẹ́ ṣùgbọ́n kò tún bà mí nínú jẹ́ lọ títí torí pé kò lè ṣaláì má wáyé ká lè mọ̀ wípé ohun tá a gbé dání kò kí ń ṣe ṣeréṣeré nǹkan tó lágbára ni ṣùgbọ́n ibi tó ti bà mí nínú jẹ́ ni ibi tó ti ṣẹlẹ̀ sí pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ pọ̀ àtàwọn tó farahàn àtàwọn tí wọ́n fojú hàn èmi rò wípé tá a bá sọ wípé self determination yìí tí a bá rí ẹnikẹ́ni tó gbé dání lóòótọ́ tọkàntọkàn ohun tí bàbá represent ní self determination òmìnira fún gbogbo ọmọ ìran Yorùbá
ẹnikẹ́ni tó bá wá sọ wípé òun lòdì sí bàbá wa Bánjí Akíntóyè a jẹ́ pé ó lòdì sí òmìnira gbogbo ìran káàárọ̀ òjíire torí pé bàbá wọ́n remain consistent nínú gbogbo ọ̀rọ̀ wọn wọ́n change ọ̀rọ̀ ẹnu wọn rí wípé you children you are the one that owns the nation and you must get your nation and do all you can to be free from this slavery. Tabawa ní ẹnìkan àwọn kan tán kóra wọn jọ pọ̀ tán láwọn ń jà fún òmìnira tó wá jẹ́ pé irú èèyàn báyìí lẹ́mẹ̀ lọ oppose to me they are not for self-determination wọ́n represent òmìnira wọ́n represent self-ambition wọ́n represent greed wọ́n represent ìlara in fact wọ́n represent ikú fún ìran Yorùbá torí n tó lè pa ìran Yorùbá lára gbà òun ní nǹkan tí wọ́n ṣe yẹn ṣùgbọ́n èmi gan gbàdúrà fún wọn pé Ọlọ́run ò bá ṣí wọn lójú kó jẹ́ kán wo àṣìṣe tí wọ́n ṣe yìí kí wọ́n bá lè ronúpìwàdà ohun ìtìjú gbà ní in tó ti ẹ̀dùn mí jù òun ni ti ẹni tó jẹ́ obìnrin tó yẹ kán jẹ́ abiyamọ tí wọ́n ṣíwájú nínú ohun tí wọ́n ṣe lénìí yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó ń ṣẹlẹ̀ yìí obìnrin gan ló ní ìjàmbá ẹ̀ jù ṣùgbọ́n ìṣe tí wọ́n fi sọ̀rọ̀ gbogbo irọ́ gbogbo èké tí wọ́n lọ pa to set the record straight torí àwọn tó ń sọ wípé àwọn ìlànà wo ni àwọn kinní kan tó ń lè máa ba orúkọ ìlànà jẹ́ èmi fẹ́ sọ fún gbogbo àwọn tó ń gbọ́ wa lónìí wípé ìlànà ọmọ Oòduà tòótọ́ wọ́n dúró déédéé pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè àwọn tí wọ́n bá dẹ̀ mọ ìtàn bí ìlànà ṣe bẹ̀rẹ̀ kí wọ́n béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ bí ìlànà ṣe bẹ̀rẹ̀ èmi pàpà jẹ́ ọ̀kan lára àwọn tó wà níbẹ̀ nígbà tí bàbá tí wọ́n pe gbogbo àwọn èèyàn jọ and we should not because of this ká wá take advantage of mi ò rí bí weakness bàbá torí ẹlòmíì lè máa rò pé weakness ni kí bàbá máa sọ wípé ọmọ mi gbogbo ẹ̀yin ọmọ mi ẹ kóra yín jọpọ̀ ẹ ṣọ̀kan kán máa pardon wọn kán máa pamper wọn pé wọ́n á ronúpìwàdà ní ẹ má bú wọn mọ́ ẹ má ṣe kinní kan mọ́ kán wá take advantage of that láti máa wá ìṣubú fún bàbá yìí kò bójú mi tó rárá gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ tó bá tiẹ̀ ní internal rancors tó ń ṣẹlẹ̀ ṣe bí àgbàlagbà ni wọ́n àwọn náà ti dàgbà ó ṣe pé ọmọdé wà láàrin gbogbo àwọn tó ń ṣe kan yìí a lè rí àwọn ọmọdé tí wọ́n ń lò láàrin wọn wọn gbé ìgbésẹ̀ ẹni tó lè tò ìlú wọn gbé ìgbésẹ̀ ẹni tó tiẹ̀ tọ́ láti tẹ̀lé fún pé a lè máa wò fún orílẹ̀-èdè Yorùbá gan tá a fẹ́ gbà in tí wọ́n ṣe yìí wọ́n rò kàtúnṣe làwọn ń ṣe wọn mọ̀ wípé wọ́n fi lọ sọ irú èèyàn tí wọ́n jẹ́ ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn gan pé wọ́n tiẹ̀ jẹ́ irinṣẹ́ láti jẹ́ ká mọ̀ wípé ènìyàn lènìyàn máa jẹ́ nítorí náà gbogbo àwọn tí wọ́n bá ń tán wò wá ẹ jọ̀ọ́ àwa gẹ́gẹ́ bí mídíà fún self determination a dúró digbidigbi ti bàbá wa Bánjí Akíntóyè gbogbo àwọn tó dẹ̀ ń sọ yánmayànmá tí wọ́n sọ lẹ́nu lónìí nípa ti bàbá wa Ìgbòho àwa dúró ti bàbá Ìgbòho Adéyẹmọ Sunday digbidigbi la dúró tì wọ́n tí ò bá ní ẹ̀mí ìlara eyín okun ò lè fẹnu tẹ́ńbẹ́lú pẹ̀lú ipò tí bàbá wa Chief Sunday Adéyẹmọ wà kán máa sọ wípé kò gbọ́ràn ni no matter kò gbọ́ràn àbí ó gbọ́ràn kò yẹ kó jáde lẹ́nu ọmọ èèyàn fún irú nǹkan tí bàbá yẹn ti fara gbá ṣùgbọ́n ṣe ní láàánú nípa ìwọ̀n wọn ìwà wọn àti èso wọn òun náà la máa fi mọ̀ wọ́n àwọn eléyìí wọn represent self determination o wọn represent ìran ọmọ Yorùbá àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wà nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan kì í ṣe àwọn èèyàn yìí nìkan èmi fẹ́ sọ fún wa kì í ṣe àwọn èèyàn yìí nìkan náà wà nírú position báyìí wọn ò dẹ̀ sọ̀rọ̀ on behalf of ìlànà wọn ò sọ̀rọ̀ on behalf of ẹgbẹ́ ìlànà wọ́n sọ̀rọ̀ fún ara wọn ni fún ambition ara wọn fún selfishness ara wọn wọ́n sọ̀rọ̀ torí wọ́n fẹ́ wọ́n ọtí agbára ń pa wọ́n nǹkan tí wọ́n ń wá kiri nìyẹn ṣùgbọ́n gbogbo àwa tá a jẹ́ ọmọ káàárọ̀ òjíire pátápátá ẹ jẹ́ ká la ojú wa ká fojú sọ́nà bí alákàn
torí àwọn èèyàn ó lè máa rò pé ìlànà náà ti jáde wá lónìí wọ́n wà káàkiri gbogbo inú ẹgbẹ́ tó jẹ́ wípé bẹ́ẹ̀ yẹn náà ṣe ń dìde tó jẹ́ pé wọ́n wá power kiri wọ́n wá agbára kiri wọ́n wá position wọ́n wá ipò kiri àwọn olóṣèlú tún wà láàrin wọn tó ń fi owó kò sí tẹ́lòmí ò lè ṣe torí owó ṣùgbọ́n tó bá jẹ́ wípé lóòótọ́ mo fẹ́ bí gbogbo àwọn tó wọ́n partake nínú kínní tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́wà fún òmìnira ìran Yorùbá ẹ ní ṣe nǹkan tó tún máa fi wá sínú ewu ṣùgbọ́n kò dá mi lójú wípé ẹ̀ ń jà tòótọ́ fún òmìnira Yorùbá ẹ̀ ń jà fún ara yín ni torí náà gbogbo ọmọ ìran Yorùbá ẹ jẹ́ ká ṣọ̀kan adúró gbẹngbẹng tí bàbá wa Bánjí Akíntóyè Professor Bánjí Akíntóyè represent self-determination and self-determination is our focus for in this struggle nítorí náà àwa dúró tì wọ́n adúró gbẹngbẹng tì wọ́n a dẹ̀ ń sọ̀rọ̀ on behalf of gbogbo ọmọ káàárọ̀ òjíire pátápátá gbogbo àwọn mídíà tí wọ́n gbé gbogbo ẹ̀yin bloggers ẹ lè máa gbọ́ wa ẹ̀yin onífracas ẹ lè máa gbọ́ wa kẹ́ ẹ lè mú point ṣe máa gùn bàbá wa Bánjí Akíntóyè ní evidence wọn ò dẹ̀ provide evidence kankan láti sọ wípé bàbá yìí ó wà guilty of gbogbo allegation tí wọ́n fi kàn wọ́n tí wọ́n bá ní let them bring gbogbo àwọn evidence wọn ẹ jẹ́ kan gbé síta kárí nítorí náà then àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa LNAS tí wọ́n ní kò sí leader ní LNAS I want to set the record straight again I am part of the LNAS mo dẹ̀ mọ àwọn executive wọn we work together and lórí platform tá a wà they debunk it and they are still coming out láti lay disclaimer pé they are not part of gbogbo nǹkan tí wọ́n wá ṣe ní gbangba yẹn bàbá Bánjí Akíntóyè ọjọ́ tí wọ́n yàn wọ́n as the chairman for LNAS gbogbo press gbé àdẹ̀wà ń bẹ̀ gbogbo ala watch ẹ̀ live so ẹ jẹ́ ká sọ fún wọn wípé bàbá wa Bánjí Akíntóyè òun ṣì ní head fún umbrella indigenous people in Nigeria tí wọ́n ń jà fún self-determination so nítorí náà gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire don't be shaking ẹ má jẹ́ kẹ́rù bá wa let's move forward and we are going to get there by the grace of God ẹ ṣeun gan bàbá. ẹ ṣe lẹ́yìn alàgbà Kasmon màá fẹ́ kí a ní break yóò ju 2 minutes kan ká tún gbọ́ music wa lẹ́lẹ́ ni yóò máa fẹ́ ẹjọ́ alàgbà mi dẹ̀ bá wa sítòsí ká kàn fi ṣe bí 2 minutes break ni. alàgbà Kasmon Media ẹ̀kalẹ́ ẹgbọ́n sókè sá. ẹ kálẹ́ sá. ẹ̀kalẹ́ o. mo kí gbogbo ẹ̀yin ìyá mi mo dẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ kú ètò ẹ kú iwájú kò ní bàjẹ́ fún yín. alákọ̀ọ́ ni pé èmi ò wá surprise fún àwọn màmá àti bàbá tí wọ́n jáde yẹn kò jọ mí lójú torí èmi wọ́n ti máa ń sọ láti lẹ̀ pé Yorùbá nation kò ń ṣe mọ́ínmọ́ín so bàtà bá dẹ̀ ti mọ̀ pé kò ń ṣe mọ́ínmọ́ín so gbogbo ilé kò yẹ kó jọ wá ní ojú tábà wo age màmá yẹn gẹ́gẹ́ bí wọ́n ti sọ ń bẹ̀ wọ́n ní bí abí Tinubu gba bí ìwé lọ́wọ́ àwọn Tinubu 69 gẹ́gẹ́ bí online social age ẹ̀ màmá yẹn kí wọ́n wá bí 68 nìyẹn mo lè pé yẹ kí wọ́n ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sí owó òsì èèyàn méjì ò ní jà láyé kéèyàn kan lòun jẹ̀bi 100% kéèyàn kejì lòun jẹ̀bi lòun jàre 100% kò possible ẹ lè jọ ní àwọ̀ láàrin bàbá wa ó possible torí ìwájọ́ ọ̀rẹ́jọ́ yóò sí mọ̀wáfóníwà ní jẹ́ ọ̀rẹ́jọ́ ọ̀rẹ́ if that happen mo lè pé yẹ kẹ́ lè parí ẹ̀ ní àmì ìra wọn but gbígbé wá síta tí wọ́n gbé wá yẹn ó ń fi yé wa lọ́rọ̀ Bible tí wọ́n sọ pé púpọ̀ la pè díẹ̀ láàrin nínú díẹ̀ yẹn náà á tún bá àwọn tí ó ṣe kọ̀mọ̀kọ̀mọ̀ káká wọn sínú àwọn tí wọ́n máa dọwọ́rú gẹ́gẹ́ bí tí Bible ṣe sọ and the second ẹ mi pé ọ̀rọ̀ wọn ò balance bẹ́ẹ̀ mi ṣe mo wo life mo tún wá wò bíi ẹ̀mẹ́ta and then mo dẹ̀ kí bàbá wa tí wọ́n bá mú ọ̀rọ̀ yẹn wá sí life tí wọ́n jẹ́ kí wọ́n po kinní yẹn láṣìírí because plan wọn nìyẹn bẹ́ẹ̀ mi ṣe rò wọ́n fẹ́ ṣe kinní yẹn nínú ilé ni ló jẹ́ kí wọ́n pé àwọn pépà tí wọ́n pè yẹn àkàn máa rí everything lórí pépà ní ọ̀la ni but Ọlọ́run tó ní kí kinní yẹn link out adúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n bá gbé sí ìta so wọn ò lọ straight wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n gbé wá ọ̀rọ̀ bàbá wọn ni wọ́n wá attack mídíà èèyàn kan ló bí wọ́n pé kí lẹ rí sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho kí ni ìgbìyànjú tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ìgbà tẹ́ máa wí ẹni Igboho gbọ́ràn ẹ wò kan tí wọ́n béèrè ẹ wọ́n answer tí wọ́n give mo fẹ́ ká tó bá mọ̀ pé wọn ò fẹ́ jáde àdúrà ẹ̀yin bàbá wa ló tì wọ́n jáde wàláì
tí wọ́n bá wà lábẹ́lẹ̀ tí wọ́n jáde wọ́n máa jẹ́ problem lọ́jọ́ iwájú gbàdúrà àwọn èèyàn ló tì wọ́n jáde ló fà tó jẹ́ pé gbogbo ìbéèrè tí wọ́n bí wọn ọ̀bẹ yọ̀ kan dáhùn báyìí kọ̀tọ̀kọ̀lọ́kàn parablate wọ́n lọ sọ́tún Ìgbòho gbọ́ràn ìkan tí mo wá ń fẹ́ bí wọ́n torí mo wà ṣọ́ọ̀kan wọn wo fúgàmù alẹ́ ó dá mi lójú wọ́n á máa wò ó sátè mo fẹ́ bí wọ́n torí kíní kan tó bẹ́ jìgà wọlé onílé ni bíbẹ̀ okùn ẹ̀kan ìbéèrè kan tí mo fẹ́ bí ẹni táwọn ọmọ oyin bá ti ṣe rálì tán ẹjọ́ ẹ̀yin ya wa mo fẹ́ kẹ́ jáde padà bóyá nínú àwọn àjẹ márùn tó dẹ̀ jáde nígbà yẹn bóyá mẹ́ta tó kù ló jáde ní ọ̀sán yìí àmọ́ ẹ jáde padà kẹ́ jẹ́ ká mọ àwọn ọmọ yín yẹn pé tẹ́ àwọn ọmọ yín bá ti ṣe rálì tán Ìgbòho máa dé ní 4:30 ẹjọ́ a fẹ́ mọ àwọn ọmọ yín so mo dẹ̀ fẹ́ sọ fún gbogbo wa ká má jẹ́ kélé yìí kò ṣe sínú nǹkan tó ṣe fẹ́ ọdún náà èmi náà kò sí nǹkan tó fẹ́ distract mi sátè so mo ń bẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ bá fẹ́ ní information tí médíà ò bá ti jáde gbogbo àwọn yẹn ṣòwò náà ni médíà ló ná pọ̀lọpọ̀ médíà ló ná wàhálà àwọn náà ń náwó rálì àwọn náà ń gbé àwọn kan pé ìlànà kọ́ ìdí náà ni so bó ṣe jẹ́ nìyẹn sà bó ṣe jẹ́ nìyẹn mà ní ṣókí ọmọdé mi. ẹ ṣé mo dúpẹ́ lọ yín bàbá àròpọ̀ rẹ kí n tó lọ sọ́dọ̀ yín mo tún ní gbólóhùn kan tí fẹ́ fi kún gbogbo ọ̀tá à ń sọ yìí Yorùbá lọ́bọ̀ oníyàn méjì òkè pàdánù rọ tí ẹni tó bá ń pa tí ò bá mọ̀ pé lọ́ lòun pa. mo dúpẹ́ kó látẹ̀tẹ̀ kan o gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ti darapọ̀ mọ́ wa mo dúpẹ́ mo kí yín o mo dẹ̀ gbàgbọ́ pé ẹ̀yin èèyàn wa ẹ ti pín ètò yìí dáadáa ẹ jẹ́ kí n fún wa ní update kan ẹ jọ̀ọ́ ẹ pín dáadáa ẹ jẹ́ fún wa ní update káwọn ní pẹ́ parí ètò yìí ṣùgbọ́n ẹ gbọ́ update yìí ní yàjóyàjó àkíyèsí kan ni mo fẹ́ kí ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ tí à ń ṣe program yìí lọ ìpè wá látọ̀dọ̀ bàbá ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ máa múra o a máa pè wọlé wọn á pe nọ́mbà fún yín ìpè wá látọ̀dọ̀ bàbá wo ni mò ń sọ bàbá Yorùbá tí n bá sọ pé bàbá tiwa bàbá ti ẹni tó gbàgbọ́ nínú òmìnira fún gbogbo èèyàn bàbá tẹrútọmọ mò ń sọ nípa bàbá Bánjí ọmọ Akíntóyè wọ́n ní ọjọ́ sátidé bí ara wọn bó ṣe le tó àwọn máa jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ìpàdé kan lọ lọ́wọ́ ní United States of America báyìí àti Canada wọ́n ń kọ lẹ́tà kan lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ ìyàwó mídíà máa mú lẹ́tà yẹn a máa scroll ẹ̀ máa rí tí lẹ́tà yẹn tó bá ti parí ẹ̀ máa rí lẹ́tà yẹn ìyẹn lápá abẹ yẹn ohun tí wọ́n fẹ́ kẹ́yìn bàbá wa àti ẹ̀yin ìyá wa kẹ́ ẹ ṣàkíyèsí ni wípé àwọn tí wọ́n jáde yìí a ò bẹ́ẹ̀ ní kankan jà ó a ò lọ́ta ẹnì kankan iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe pé téèyàn bá